fúyẹ́ gẹ́gẹ́ tí ó ṣe é gbé o. Jìgbìnì bí àtẹlẹ̀kẹ̀ ọlọ́run aládé wúrà. Òkè tí ń gbókè kéékèèké mì. Ọlọ́run mímọ́, oúnjẹ mímọ́, oúnwọ mímọ́, bí mímọ́ bóra bí aṣọ. Kì í gbó, kì í tí, kì í kan, kì í bàjẹ́, kì í dípẹ̀tà. Àrí ìlú àlá, ọba òkè tó ń darí. Elétí gbáròyé, ègbè lẹ́yìn aṣòótọ́. Ọlọ́run gbà gbogbo, ọba mímọ́, 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 mímọ́. Alágbòwòsàn, elétí gbáròyé. Aláàfin ọ̀run, akọ́dá ayé, kò ṣeé mú, kò ṣeé pa, kò ṣeé rọ̀ lóyè. Ọba láíláí ẹ ṣé. Tó ohun èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, olólùfẹ́ gbogbo ẹ̀yin Yorùbá ló láṣà, òun lẹ rọra gbọ́ gbérẹ̀ wọn. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà, àkànṣe ètò tá a gbé kalẹ̀ fún ìgbádùn èmi, ẹ̀yin àti gbogbo etí tó ń gbọ́ mi nílé. Tó lónìí a ti ń polongo, ó ti ṣe díẹ̀, a ní àkànṣe ètò Yorùbá ló láṣà òun la fẹ́ ṣe lénìí. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Àyànlékè, àwọn ni wọ́n rọra fìyà àlùdára tẹ rọra gbọ́ wọn, á ní agbóṣùbà fún ọba dídára ni. Nítorí àkìkìtàn lọ́lọ́run àkúkú lè kìtàn, àbí tó ní Àyànlékè. Ẹ ti ń gbọ́ bá ó ti ń dún kétékété. Ilé agodo Glo FM ibẹ̀lẹ̀ ti ń gbóhùn mi. Adébùkọ́lá Ajítẹ̀rù lèmi ń jẹ́. Ìbàdàn nílé Olúyọ̀lé ibi olè gbé ń jẹ̀gbín tó ń fọ́ ìkarahun ẹ̀ tó fi ń gbé mu. Àwa lọ máa gbójú lọ́wọ́ ọkú. Ìlú Olúyọ̀lé, ìlú Balógun. Ẹ kúkú mọ̀ gbogbo ilẹ̀ tí Ìbàdàn bá tẹ̀ àtẹ̀gbé ni. Ẹni Ìbàdàn bá sì bá jà olúwa rẹ̀ kan ìyọnu. Tó ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò Yorùbá ló láṣà. Lónìí ẹrẹ ọ̀run kí n mọ̀ wulẹ̀ tí ì sọ ọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti pè wá pé ṣé lóòótọ́ ni, ṣé òótọ́ ni, ṣé rọ́ ni, ṣó fẹ́ ṣẹlẹ̀ ni. Ẹ wò èmi tẹ̀ ti rí oríṣiríṣi ilé agodo lónìí, mo sì mọ̀ pé gbogbo yín ò gbádùn ètò yìí nítorí pé àkànṣe ètò tá a gbé kalẹ̀ fún ìgbéga àṣà àti ìṣe Yorùbá ni. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò Yorùbá ló láṣà, ẹ mọ̀ pé abala méjì gbòógì ìletò dálé lórí. Abala àkọ́kọ́ òun ni ẹ bá wa dá sọ̀rọ̀ yìí níbi tí àwa tá a wà lé agodo mi á ti máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí àwọn àkòrí ọ̀rọ̀ tó jẹ mọ́ àṣà àti ìṣe Yorùbá. Tẹ́yìn tẹ́ wà ń lé sì ní àǹfààní láti pè wá, kẹ́ gbà wá nímọ̀ràn, kẹ́ bu omi ọgbọ́n, kẹ́ bu mu fún wa ń bẹ̀, káwa náà ní àǹfààní láti bù díẹ̀ lára omi ọgbọ́n lára yín. Ṣùgbọ́n lónìí àkòrí ọ̀rọ̀ tí gbogbo wa ń gbé yẹ̀wò tó ń lọ tó ń bọ̀, mo mọ̀ pọ́pọ̀lọpọ̀ nínú yín rẹ ti rí ìkọ̀kan la ayọ̀ sẹ̀lẹ́kù báwọn àgbàlagbà ti wí nù. Torí ẹ̀ la ṣe rọra mú lẹ́yọyọ lónìí fún ìpolówó ètò. Ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ wa ni àbẹ́ fẹ́ ṣe ìpolówó nǹkan pàtàkì, ẹ dákun dábọ̀ ẹ gbá wa láago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0161 205 8995 0161 205 8995 tàbí kẹ́ ẹ pè títí alágbèéká èyí tó jẹ́ 079 140 680 90. Tó lónìí àlejò mi ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ ti rí lórí ìpolówó wa. Ṣé lóòótọ́ ni? Ṣé kábíyèsí ń bọ̀ nílé agodo Glo FM lóòótọ́? Àyànlékè àwọn kan tiẹ̀ ní atọ́kùn ètò, ṣé bó lẹ ṣe wá ṣe ẹ̀yẹn ṣàfọkànbalẹ̀ bó bá ti rí ní òkùnkùn ṣe rí, kò sí dandan kò sí lọ kábọ̀ kan mọ́nú ọ̀rọ̀. Èmi lọ sí ẹ̀mí náà bá rí bẹ́ẹ̀ náà lórí èmi náà ò ní yí sí. Tó ó ti wá rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ fún gbogbo wa pátápátá, àtẹ̀mí atọ́kùn àtẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà. Orí adé kábíyèsí wọ́n ti ń bẹ ilé agodo wa ń bì, àmọ́ wọ́n ti wí nǹkan fún mi, wọ́n ní káwọn tó wọnú ilé agodo, wọ́n ní á kí àwọn dé oríran ibi táwọn ti ṣẹ̀ wá. Wọ́n ní báwọn ò bá gbóríkì ìlà lẹ́nu wa, wọ́n láwọn ò ní wọlé agodo bí wọ́n ti wí nù àyàn. Èmi náà ti wá nọ̀sẹ̀ mi bọ́ta mo ní tò. Àló gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá ló láṣà, ẹ dákun dábọ̀, a gbọ́dọ̀ kànlẹ̀kùn láàrùn ọ̀gbun kákan délẹ̀ kákan dáadáa kí orí adé lè bá wa wọlé pẹ̀lú ìrọ̀rùn nílé agodo Glo FM. Tó Àyànlékè mo ní ká sáré dé ìlàrùn ọ̀gbun, ká sáré sọ gbólóhùn ńláńlá nípa àdúgbò tí wọ́n ti gbé ìwé wọlé. Tó ẹ
ṣeun Àyànlékè. So Ìlárọ̀gù ọmọ Ògbóyè Ìláládé wà kì í fowó radé. Adé yapa sí gbogbo ìlú yín ní adé ńláńlá alágbèéká káàkiri gbogbo ọmọ ọ̀la. Iyán funfun nẹ́nẹ́ ló ń jẹ ìdánimọ̀ yín. Wọ́n lè jẹyán láàárọ̀, ẹ lè jẹ lọ́sàn-án, ẹ lè jẹ lálẹ́, láláì ní sú yín. Ìlú ẹrù kò gbọ́dọ̀ wọ ilé fà. Wọ́n ní wọ̀fàgùn ò gbọ́dọ̀ gbọ̀n yótóyótó wọ̀lú bàbá yín. Ìlárọ̀gùn ìlú aládé, wọ́n lẹ̀ ń fadé dára, ẹ̀ ń fadé ṣaṣọ, ẹ̀ ń fadé ṣẹ̀ṣọ́, ẹ̀ ń fadé darí. Tó gbogbo ẹ̀yin ọmọ Ìlárọ̀gùn tó ń bẹ lórílẹ̀-èdè Kingdom àti Highland àti Europe àti káàkiri àgbáńlá ayé, à ń kí yín o, òṣùbà yín rèé. Orí adé ládé kúkú fi ń dádé. Tọ́ba ṣe tọ́ba làwò ìrùkẹ̀rẹ̀ ọwọ́ bàbá tí wọ́n máa ní ṣe o. Gbogbo adé tẹ́ ẹ bá kúkú ti pa, gbogbo àṣẹ tẹ́ ẹ bá gbé kalẹ̀ àpagbé ni. Ohun tí bàbá bá ti ráàmù ó ṣe, òun ni wọ́n kúkú ṣe. Kábíyèsí orí adé ooo. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Lọ́làṣà lákọ̀tún àkọ̀tún. Ẹ mọ̀ wọlé bọ̀ kábíyèsí. Ẹ káàbọ̀ orí ìkúnlẹ̀ lọ́pàá torí ìkúnlẹ̀ là á kí ọba. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Lọ́làṣà. Ẹ káàbọ̀ kábíyèsí. Ẹ ṣeun. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá Lọ́làṣà àkànṣe ètò tá a gbé kalẹ̀. Mo nígbàgbọ́ pé gbogbo ẹ̀yin tẹ́ wà nílé pátápátá lẹ́tí rí pé orí adé ti wọlé sí wọ́n ti wọlé sí ilé agodo Glo FM pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wò wá lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé òótọ́ ni? Ṣé rọ́ ni? Ṣé lóòótọ́ ni? Kábíyèsí ń bẹ ní ọwọ́ àlàáfíà mi ń bì. Ẹ sì ti mọ̀ pé orí adé ò gbọdọ̀ dárìn. Kábíyèsí àti ajíròba wọn pàtàkì. Àwọn ni wọ́n ra wọlé gbọ́ ẹ̀hún. Tó bàbá ẹ bá wa kí àwọn èèyàn wa nílé. Kí wọ́n àwọn kan ti ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí lórí Facebook wa. Àwọn kan sì ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí lórí glowfm.com. Ẹ kí àwọn èèyàn wa nílé. Mo bẹ̀rẹ̀ lórúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run, ọba tó jẹ́ wípé òun ni èmi ni má ṣe bẹ̀rù. Mo ṣe kábíyèsí fún Ọlọ́run ọba. Mo kí ọkùnrin, obìnrin, ọmọdé, àgbàlagbà, aláwọ̀ dúdú, aláwọ̀ funfun, káàkiri àgbáńlá ayé. Mo kí yín tọ́látọ́lá, mo kí yín tọ́látọ́lá, mo kí yín ti ìkẹ́, mo kí yín ti àlàáfíà. Ọlọ́run ọba láàánú jùlọ á wà pẹ̀lú gbogbo wa o. Ṣe tó kábíyèsí ẹ ṣeun o. Orí adé ń kí gbogbo ẹ̀yin tí à ń wò wá nílé lóko lẹ́yìn odi. Ẹ ṣeun. Orí ètò Yorùbá Lọ́làṣà òun lẹ́wà lẹ́ẹ̀kan sí. Kábíyèsí ẹ kí àti Yorùbá náà kí àwọn èèyàn wa nílé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wò wọn. Ẹ kí wọn ẹ jẹ́ wọ́n gbóhùn yín. Èmi ti sọ fún wọn pé wọ́n ti dú díẹ̀ díẹ̀ ṣùgbọ́n lèmi jẹ́ ọ̀nà Island jìnnà díẹ̀. Wọ́n rí yín wọ́n sì tún kí yín pàápàá. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí olóòtú ètò. Ẹ ṣeun. Ẹ kú àlejò wa. Ẹ ṣeun. A máa rí yín bá o. Ẹ ṣeun. Àwọn Yorùbá ní ẹkúlé làǹkárá lé. Bẹ́ẹ̀ni. Ẹ káàbọ̀ láńpẹ́ lónà. Bẹ́ẹ̀ni. Onílé mo kágò ká tó wọlé o. Tó ẹ ṣeun ọmọọba Dimarshal gbogbo wa náà la mọ̀ yín pátápátá. Èmi sì nígbàgbọ́ pé gbogbo àwọn tí ìbá ṣe èṣìn iná dèlú Manchester wọ́n mọ̀ yín dáadáa ìlú mọ̀ọ́ká ní. Kábíyèsí àkórí ọ̀rọ̀ tá a gbé kalẹ̀ lórí ètò Yorùbá Lọ́làṣà lónìí ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ ti ń fi wáyà ránṣẹ́ tí wọ́n ń béèrè pé tó àkórí ọ̀rọ̀ yìí kí ló dé tẹ́ fẹ́ sọ nípa ìlú òyìnbó ní pàtàkì jùlọ. A ní nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa tó ń bẹ ìlú òyìnbó àwa gangan lọ̀rọ̀ yìí bá wí jù. Ó lè mí wá fẹ́ kẹ́ báwọn èèyàn wa sọ. Ṣùgbọ́n kẹ́ tó bọ́ sídìí ọ̀rọ̀
a ní nǹkan tá a mọ̀ ṣe lórí ètò Yorùbá ló láṣà. Àwọn àlejò tó bá wá fórí ètò Yorùbá ló láṣà a mọ̀ béèrè ìlú orírun wọn. Lónìí ẹ kọ́kọ́ fohùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ fi júwe Ìlá Ọ̀ràngún níbi tẹ́ ẹ ti ṣẹ̀ wá. Ẹ tún wá fohùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ tún fi júwe Highland níbi tẹ́ ẹ tún ti jọba. Torí àwọn èèyàn ló ní wọ́n fi ránṣẹ́ sí mi ò kábíyèsí. Àwọn ni ò kì í ṣe mi o, n ò tó yín bí o, ṣùgbọ́n ó ti ní bá a ṣe ṣe lórí ètò Ìlá Ọ̀ràngún. Àwádìí ti sọ díẹ̀ nípa oríkì Ìlá Ọ̀ràngún. Ẹ jẹ́ káwọn èèyàn wà nílé kí wọ́n gbọ́ lẹ́nu ní ohun mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ gbòógì ẹ fi júwe bẹ̀ yálà oúnjẹ ni o, aṣọ ni o, àbáwọn tó jẹ mọ́ àṣà àti ṣe ní Ìlá Ọ̀ràngún. Ẹ ṣeun. Ẹ ṣé olóòtú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láàánú jùlọ. Orúkọ mi ni Aláyélúwà Ọba Saheed Ọlámilékan Ibrahim. Èmi ni aláṣẹ àti olùdásílẹ̀ ẹgbẹ́ Yorùbá Heritage Art and Cultural ní ìlú Ireland. Bákan náà, Odùduwà Progressive Union nílùú Ireland. Mo fi àsìkò yìí, mo kọ́kọ́ tara ṣàṣà, mo kí Aláyélúwà Ọba Olúwakáyọ̀dé Oyèdọ̀tun Bíbíire the first. Ní ti ṣe Aláyélúwà àti ìlú Ìlá Ọ̀ràngún. Àwa ni ọmọ Ọ̀ràngún, ọmọ Ògbóyè, ọmọ Ajagun ńlá, àwa lọmọ akówó kẹnìyé lára. Mo wá kí gbogbo ọmọ Ìgbómìnà káàkiri àgbáláyé. Tá bá ní ká máa sọ̀rọ̀ púpọ̀ lórí Ìlá Ọ̀ràngún, ibẹ̀ ni a ti bí mi, ibẹ̀ lórí ìrun mi, ibẹ̀ ni mo ti ṣẹ̀ wá. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba lórí àwọn méjèèjì tí mo tara wọn jáde. Ní ìlú Ìlá yìí náà ni àwọn òbí mi àti bàbá mi ni wọ́n ti ṣẹ̀ wá. Wọ́n bí mi, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba lónìí. Ìlú Ìlá jẹ́ ìlú kan pàtàkì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí a ṣe rí kà nínú ìtàn, Ìlá Ọ̀ràngún ó jẹ́ ìkan nínú ọmọ Odùduwà. Torí tá bá ń ka àwọn ọmọ tí Odùduwà bí, Ọ̀ràngún lè là jẹ́ kan gbòógì nínú wọn. Ìlú Ìlá tá bá wo ìlú Ìlá bó ṣe tóbi tó, a ní àwọn nǹkan pàtàkì tó jẹ́ pé a lè fi yànnàná ẹ̀, tá lè fi ṣàlàyé ẹ̀ pé àti ó mọ bí báyìí. Alákọ̀ọ́kọ́ níbẹ̀ tí máa kàn sáré mẹ́nubà, òun ni ilé ìwé ẹ̀kọ́ àgbà tí àwọn olóyìnbó ń pè ní NCE Ìlá Ọ̀ràngún. À ń pè ní College of Education. So tó jẹ́ pé gbogbo ọmọ káàárọ̀ oòjíire káàkiri wọ́n wá láti ìlú wọn láti wá gba ìdánilẹ́kọ̀ọ́ lóríṣiríṣi ọ̀nà níbẹ̀, tí àdẹ̀dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá ti jẹ́ pé wọ́n mú èsì gidi, ìwé ìgbanisíṣẹ́, sàtífíkẹ́ẹ̀tì táwọn olóyìnbó ń pè, so wọ́n mú jáde níbẹ̀ lọ́nà fi ṣe nǹkan tó dáa. Bàbá tó ní ká tẹ̀síwájú bákan náà, ní ìlú Nàìjíríà lápapọ̀, Ọlọ́run tún gbé ilé ìwé ńlá kan tó pàtàkì tó jẹ́ gbòógì bákan náà kalẹ̀ sí ìlú Ìlá Ọ̀ràngún. Ilé ìwé náà ni ibi tá a ti ń kẹ́kọ̀ọ́ nípa agbófinró tí àwọn olóyìnbó ń pè ní Police College. Ó wà nílùú Ìlá bákan náà. Pé yálà Haúsá ni, Yíbò ni, bẹ́ẹ̀ bẹ́ẹ̀, Oǹdó ni, Èkìtì ni, wọ́n á gbé wọn wá láti wá kọ́ ìmọ̀ nípa agbófinró. So tá bá ní ká máa kà á ní wọn lóríṣiríṣi bẹ́ẹ̀. Bákan náà
àwọn táwa bá láyé wọ́n máa ń pòwe kan wọ́n ní ìlà olóògùn ẹmu lóògùn ńlá láyé ìjọ ni nísìnyí ìlàládé wà ní àìkówó radé so àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba lọ́lá gbogbo àwọn tó ti jẹ síwájú kí kábíyèsí wa ọba Oyèdọ̀tun Bíbíire the first wọ́n tó wà lórí àpèrè bàbá wọn Ọlọ́run ní jẹ́ kí ìlú là bàjẹ́ o ìlú là ò ní bàjẹ́ o a máa lọ síwájú sí ni o gbogbo ọmọ ìlú là pátápátá nílé lóko lájò lágbára Ọlọ́run àrí ìrírí oko la máa kó délé o gbogbo wa ò ní rásájò o látòrí bẹ́ẹ̀ títí káàkiri gbogbo ibi tó ń kálukú wa bá ti wá pátá àdìgbésájò Elédùmarè àwọn wà pẹ̀lú wa. àṣẹ tó ojú òpó wa àti ìlẹsí báyìí ẹ dákun dábọ̀ ẹ jẹ́ a fún kábíyèsí orí adé láǹfààní láti bá wa sọ̀rọ̀ fúngbà díẹ̀ tó bá yá á ṣí ojú òpó fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà níbi tẹ́ ẹ ti ní àǹfààní láti pè wá wọlé tó bá jẹ́ pé ẹ fẹ́ dá sí ọ̀rọ̀ ẹni àbí ẹ fẹ́ béèrè ìbéèrè kankan àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìṣí ojú òpó fún èèyàn kankan láti pè wá. tó kábíyèsí àkórí ọ̀rọ̀ wa fún àkànṣe ètò yìí ni gbígbé àṣà Yorùbá àti ìṣe wa ga lárugẹ nílùú òyìnbó èmi mọ̀ bá dídì mẹ́nu lébẹ̀ ni torí pé ìlú òyìnbó adẹ́dá ṣeun ibẹ̀ lẹ́yìn wà ibẹ̀ làwa wà ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń wò wá nílé torí àǹfààní tèmi ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ adẹ́dá fún lórí Glo FM ni pé káàkiri àgbáńlá ayé làwọn èèyàn ti ń gbọ́ wa orí Facebook tá a sì wà náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń wò wá lamẹ́ríkà ní Europe ní Ireland ní Nàìjíríà ní káàkiri orílẹ̀-èdè ni wọ́n ti ń wò wá àmọ́ ní pàtàkì jùlọ báwo la ṣe lè gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ nílùú òyìnbó ń gangan làkòrí ọ̀rọ̀ wa òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí òun la fẹ́ jíròrò lé lórí a sì ti ní àwọn ìbéèrè ogunlọ́gọ̀ ìbéèrè tá a ti kó jọ pẹ̀tò kábíyèsí tẹ́ bá bá wa dáhùn tẹ́ bá bá wa tàn mọ́lẹ̀ sáwọn ìbéèrè bóyá yóò ṣeé ṣe kó fún àtẹ̀mí atọ́kùn àti gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà àtàwọn èèyàn tó ń bẹ nílùú òyìnbó wọ́n rí ọgbọ́n kan àbí òmíràn wọ́n rí àwọn ọgbọ́n gọbọi kọ́ lórí àkòrí ọ̀rọ̀ tá a fẹ́ jíròrò lé lórí ìbéèrè àkọ́kọ́ tèmi tiẹ̀ fẹ́ kọ́kọ́ béèrè kábíyèsí òun ni wípé kí ni àwọn nǹkan tá tiẹ̀ kí ni àṣà wa yìí àti ṣe wa ọ̀pọ̀lọpọ̀ ní ó tiẹ̀ ní àwọn ò tiẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ kí gan làṣà Yorùbá àwọn míì tiẹ̀ ti di adékòdè ni ó ti dàbí ẹni pé a ti débí tán ẹ jẹ́ àgbàgbé ibi tá a ti wá àṣà wa yìí tá a bá ní ká bẹ̀rẹ̀ sí ní túmọ̀ àṣà Yorùbá àṣà àti ṣe wa èmi mọ̀ bá lè kúrò bí gan dàárọ̀ ọ̀la àmọ́ ẹ kàn yànnàná ẹ sọ lérè pé àṣà àti ṣe Yorùbá bóò ló ṣe jẹ́ gan ká wá bọ́ sórí kí la lè máa ṣe láti gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. ẹ ṣé olóòtú àṣà àti ìṣe Yorùbá gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń pa lówe wọ́n ní ọmọdé tó bá gbàgbé ilé ó so àpò ìyá ẹ̀kọ́ a lè ti torí pé a wà nílẹ̀ aláwọ̀ funfun ká gbàgbé ibi tán ti wà àṣà wa ìṣe wa ìhùwàsí wa ìrìn wa ó ṣe kókó ó ṣe pàtàkì gidi gan nígbésí ayé wa lójoojúmọ́ tí a bá ní ká wò dáadáa wọ́n ní tí wọ́n bá fẹ́ mú tí àwọn òyìnbó bá fẹ́ mú wa lẹ́rú wọ́n á kọ́kọ́ gba èdè wa tá à ń sọ wọ́n bá ti gba èdè lọ́wọ́ wa wọ́n ti mú wa lẹ́rú nìyẹn tẹ́ bá wò ó káàkiri àgbáńlá ayé tá à ń pè ní àṣà ara àṣà ibẹ̀ ni kí n fi ara mi ṣe àpèjúwe òun ni aṣọ wíwọ̀ ibẹ̀ ló wà tẹ́ bá wò mí dáadáa láti orí dé ilẹ̀ ẹ rí wípé àṣà yẹn ó ní ìfinihàn àbí ìdánimọ̀ àbí ìṣe àpèjúwe ẹni pé ibo ni lágbájá ti wá láì tí ì béèrè rárá. Ara àṣà wa ìṣe wa ó ní kí a wọ aṣọ ká wọ ṣòkòtò ká wọ bùbá tá bá tún wá fẹ́ ṣe paríparí ẹ̀
ká wá fi agbádá lé èyí tí a máa ń pè ní 1,500 ní ilẹ̀ Ẹni mo Yorùbá. máa ń jọ apá kan sọ́tún láti jọ apá kan sósì báyìí. Tábà tí wá ṣe bẹ́ẹ̀, àwa máa rìn bí ẹni ẹ̀gbẹ́ ń dùn. A máa fi lọ́tún, a máa fi lọ́sì. Ara àṣà wa nìyẹn. Òyìnbó ò lè wọ suit tó jẹ́ àṣà tiwọn, kán fi sọ́tún, kán fi sòsì. Wọ́n á múra wọn gan báyìí ni. Wọ́n gan. Tẹ́ bá rí mi dáadáa. Bí wọ́n lò kan. Ẹ jẹ́ kí n fira mi ràn wá rálé dáadáa. Ẹ ti rí ara àṣà wa lélẹ́yìí. Láṣẹ báyìí, àtúnṣe báyìí. Tó bá tún wà, a tún lè dà sílẹ̀. Tó bá tún a tún lè ṣe báyìí. So nítorí ìdí èyí, àṣà wa ó ní ìgbéga gan, ó bá dẹ̀ máa ń gbé wa lárugẹ gan. Ara àṣà wa bákan náà ní ilẹ̀ Yorùbá, tá bá fẹ́ ṣe ìgbéyàwó, ó ní bá ṣe máa ń ṣe. Ní ìgbà tí ọkùnrin àti obìnrin tó bá ti ríra wọn èyí tó ti ń ṣe ọ̀rẹ́ ìdákọ́ńkọ́, tó bá yá, wọ́n á fi tó ìyá àbí bàbá létí. Mo máa rí arákùnrin kan àbí mo rí arábìnrin kan. Tàbí kí àwọn òbí wa gangan fúnra wọn kí wọ́n bi wá léèrè pé àsìkò ti tó fún ẹ wò láti mú ẹnìkan alábàání ẹ lọ́kùnrin àbí alábàání lóbìnrin láti mú wá sílé. Láti bẹ̀ lọ, àwọn ìbéèrè kan wà tó jẹ́ àṣà tiwa. Ọmọ ta ni? Ìlú wo ló ti wá? Ta ló ṣú mí ẹ̀? Àwọn òbí ẹ̀ báwo náà ṣe jẹ́? Ibo ni wọ́n ń gbé? Nígbà táwọn òbí wa bá ṣe ìwádìí lórí ìrìn àjò yẹn, tí ìwádìí yẹn tó bá ti kúnná tó dẹ̀ ti tẹ́ wọn lọ́rùn, àwọn òbí wa ṣẹ̀ṣẹ̀ wá ránṣẹ́ sí àwọn òbí wọn pé báyìí kásà báyìí káwò. Láti bẹ̀ lọ, ibẹ̀ ni òbí méjì wọ́n á ti wá kọjú ìjókòó mọ̀mí mọ̀. Nígbà tó ń bá jókòó mọ̀mí mọ̀, wọ́n mọra wọn, tí bàbá ìyàwó tó mọ bàbá ọkọ, tí ìyá ìyàwó tó mọ ìyá ọkọ, táwọn ará ẹbí ojúlùmọ̀, wọ́n lè má ju mélòó kan lọ. Ara àṣà wa ni. Ibẹ̀ ni wọ́n ti wá kọ́ ṣe ìdáná bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó bá wá wù wá, táyè bá ṣe gbà wá sí, a lè fẹ́ lójú, kádájọ́ ìgbéyàwó sọ́nà. Ara àṣà wa nìyẹn. Ara àṣà yìí bákan náà tó wúlò fún gbogbo wa pátá tí mo lérò wípé à ń ṣe lójoojúmọ́. Tá bá wà nílé, táwọn ọmọ wa bá jí láàárọ̀, wọ́n wá kí wa. Báwo ló ṣe ń kí wa? Àṣà wa nìyẹn. Wọ́n á dọ̀bálẹ̀, èyí tó bá jẹ́ ọkùnrin, èyí tó bá dẹ̀ jẹ́ obìnrin, á fi orúnkún ẹ̀ méjèèjì á fi kúnlẹ̀ pé ẹ káàárọ̀ o ìyá mi, ẹ káàárọ̀ o bàbá mi. Àwa lára àṣà wa ẹ̀ náà tó ti kí wa ọmọ mi, ó káre o, wà lálùbáríkà o, ṣé dáadáa la jí o. Báwo ni ṣé kọ̀ọ̀kan bẹ́ẹ̀, ibẹ̀ làdúrà ìdájí kùtùkùtù láfẹ̀mọ́jú àti bẹ̀rẹ̀ pé wà lálùbáríkà Ọlọ́run bá mi dá yín sí o, ẹ mọ̀wé yín o, ẹ ṣe oríire o, bẹ́ẹ̀ 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 lọ. Ara àṣà wa nìyẹn. Nítorí tẹ bá ní ká wò òyìnbó tó máa fẹ́ kíra wọn, hi náà ni, morning náà ni. Ṣùgbọ́n àwa pẹ̀lú àṣà tó jẹ́ àṣà Yorùbá tó pàtàkì tó jẹ́ pé ó buyì kúnyàn gan, tá bá ti rí ẹni tó jù wá lọ, à ń bẹ̀rẹ̀. Yálà tá bá jọ́kùnrin ni àdọ̀bálẹ̀, tá bá jóbìnrin ni à fi ẹsẹ̀ wa àkúnlẹ̀ fún wọn. Ìbọ̀wọ̀ ni ara àṣà wa náà ni ọ̀wọ̀, ká máa bọ̀wọ̀ fún ẹni tó bá jù wá lọ. Gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ti sọ nínú Al-Qur'an àti ìwé mímọ́ wípé bọ̀wọ̀ fún òbí rẹ àti àwọn tó bá jẹ ẹ lọ, àbí bẹ́ẹ̀ kọ́? So nítorí ìdí èyí, ara àṣà wa náà nìyẹn. Tàbá tó ní káàkà síwájú bákan náà, àṣà wa ó pọ̀ lọ jàrá, tàbá ní ká máa mú lẹ́yọkọ̀ọ̀kan. So irú àṣà yẹn ní ayé ìjọ́un, òfì ní aṣọ wa. Ó tó di wípé ankot ó dé, ó tó di wípé a ní lace dé, ó tó di wípé guinea dé, ó tó di wípé bẹ́ẹ̀ lọ. Òfì gangan, a ní sányán, a ní àlárí, alẹ́tù, bẹ́ẹ̀ lọ báyìí. So
so ní àṣà wa. Nínú àṣà wa ìbákan náà ní ayé ìjọ́un kójú tó làjú báyìí lọ, a ní nǹkan tó ń pè ní pressing iron, olù náà fi ń lu aṣọ nígbà yẹn. Ó sì ń dán tó sì ń yọ gétò tó máa gbé pápá tá a yọ kó tó di wípé àwọn olóyìnbó wọn wá gbé pressing iron dé. So tàbá ní ká máa kà á kí má gbà yín ní àsìkò jù. So àṣà wa pọ̀ tó dẹ̀ dára. So Ọlọ́run dẹ̀ ní jẹ́ kó bàjẹ́. Àmín àdúrà, àmín àṣẹ. Tó kábíyèsí ẹ ṣeun fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ń béèrè tàbí tí ìbéèrè kan ẹ lè máa fi ìbéèrè kẹ́ máa wò kó máa lọ wájú lọ ẹ̀yìn lọ́kàn yín pé kí tiẹ̀ ní àṣà àti ṣe Yorùbá. Mo nígbàgbọ́ pé kábíyèsí wọ́n ti tú iṣu désàlẹ̀ kòkò. Àkókò ni ò gbà wá láàyè, wọn ò bá mú lẹ́sẹẹsẹ lẹ́yọ kọ̀ọ̀kan. Ìbéèrè tó wá kàn tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín kábíyèsí, òun ni wípé kí wá ní àwọn ohun tí a lè máa ṣe láti máa gbé àṣà àti ṣe ìga ní ìlú aláwọ̀ funfun tá a wà yìí? Kí ni àwọn ohun tá a lè máa ṣe? Olóòtú, ìbéèrè tẹ béèrè, ó bá mi wí, ó bá yín wí, ó bá àyàn lékè wí, ó bá gbogbo wa wí káàkiri. Yálà a wà nílùú òyìnbó, àbá wà nílé, a wà lóko, a wà lájò. Ìdáhùn ìbéèrè yín lálákọ̀ọ́kọ́ tó ṣe pàtàkì jùlọ ni pé ìfẹ́. Ìfẹ́, wọ́n ní ìfẹ́ òun là kọjá òfin. Tá bá ti nífẹ̀ẹ́ ara wa, àṣà wa, ìṣe wa, ìhùwàsí wa á ju bó ṣe wà yìí lọ. Àmọ́ tí kò bá sí ìfẹ́, sí nǹkan tá a lè ṣe. Tí kò bá sí ìfẹ́, ká má sọra wa di ẹlẹ́yàmẹ̀yà. Ìfẹ́ ní ká kọ́ gbìyànjú tá bá ti jẹ́ ọmọ káàárọ̀ oòjíire ká kọ́kọ́ ní síra wa náà. Yálà a wà níta ni, yálà a wà nínú ilé ni, a wà níbi iṣẹ́ ni, gbogbo ibikíbi tó wù tá bá wà, tá bá ti ríra wa, ẹ jẹ́ ká yọ́nú síra wa, ká fìfẹ́ hàn síra wa. Tó jẹ́ alákọ̀ọ́kọ́. Ìgbé àṣà wa lárugẹ ó wà lọ́wọ́ wa. Ìdí tó fi wà lọ́wọ́ wa ni wípé gẹ́gẹ́ bí àwọn tó bí wa ṣe máa ń pa lówe wípé tá bá tara ilé ẹni lọ́pọ̀, a lè ríra lọ́hùn. Táwa gangan tá bá ti ba àṣà wa jẹ́, àṣà wa ò lè bàjẹ́. Ìtorí òyìnbó gangan fúnra ẹ̀, àwọn aláwọ̀ funfun, wọ́n pọ́n àṣà wọn lé. Lẹ́fi rí ní wípé gbogbo ibi iṣẹ́ tá bá fẹ́ lọ ibi iṣẹ́, wọ́n ní kẹ́ ẹ múra kó àwọn iṣẹ́ mi wà tó jẹ́ pé ẹ láti wọ suit ẹ̀dẹ̀ táì. Ẹ bá lè bá òfin ibi iṣẹ́ náà lọ. Àṣà wọn ni wọ́n pọ́n lé débẹ̀. Kò sí nǹkan kan míì. Torí tá bá ní ká wò, ṣé pé àwọn ló fẹ́ raṣọ yẹn fún wa. Ṣùgbọ́n a gbọ́dọ̀ pé a tẹ̀lé òfin àti ìlànà àti ìṣe wọn. Làwọn olóyìnbó fi máa ń ní wípé when you are in Rome, you behave like a Roman. Torí ìdí èyí, so nígbà tá a wà ní ìlú òyìnbó, a gbọ́dọ̀ ṣe bí ara ìlú òyìnbó láwọn àyè kan. So n tó wá lè mú wa tá lè fi gbé lárugẹ, ẹ jẹ́ ká gbìyànjú ká jọ gbárùkù ti àṣà wa, ká jọ gbé lárugẹ. Ara ìgbárùkù ti ní pé ẹ wo àyánlékè. Bó tutù sí bẹ́ẹ̀ jẹ́ pé àsìkò ọ̀gbìnìntì la wà. Àyánlékè kó sí aṣọ tiwantiwa. Ẹ̀yin náà ẹ múra, ẹ tún ya gèlè yín, ara ìgbé àṣà wa lárugẹ ni. So tí àwọn èèyàn tó bá ti ń rí wa, tá bá dẹ̀ ti ń pera wa, tá bá ti rí pé ibi kan tó ti ń ṣe nǹkan tó jọ mọ́ àṣà, ẹ jẹ́ ká gbìyànjú ká jọba ká fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣe. Torí àwọn àgbàlagbà ní àìkọ́wọ̀ ní ejò ló máa ń fi ìyà ló fi ń jẹ ọmọ òjò. Wọ́n ní tọ́ka bá síwájú ti paramọ́lẹ̀. Ṣèbí tí awọ́ ruru ejò lágangan alára fún rẹ̀ tó wá ń wọ́bọ̀ lẹ́yìn, ta ló fẹ́ dúró? Ṣùgbọ́n tí àwa gangan alára tá bá ti tún ṣe, àmì àṣẹ, tá bá ti tún ṣe,
ká gbárùkù tira wa yálà ará ìlú Ọ̀ṣun, Oǹdó, Ọ̀yọ́ ìkan náà ni gbogbo wa torí èdè kan náà la jọ ń sọ jáde lẹ́nu. So màá rọ gbogbo wa káàkiri àgbáláyé ẹ jẹ́ ká gbìyànjú ká gbárùkù tira wa ká fọwọ́sowọ́pọ̀ ká nífẹ̀ẹ́ ara wa ká jọ gbé àṣà wa lárugẹ kò nítorí wa bàjẹ́ o. àṣẹ Èdùmàrè. tó ọ̀rọ̀ lẹ́gbọ̀n gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà. Kábíyèsí ní ọwọ́ tèmi ọwọ́ tiyín ọwọ́ gbogbo etí tó ń gbọ́ wa pátápátá nílé lóko àti lẹ́yìn odi òun nìgbéga àṣà àti ṣe Yorùbá wà. wọ́n ní tó ká mọ́ sọ pé a wà nílùú òyìnbó ìlú aláwọ̀ funfun ká wá ní pé tọ́ntínrín òun náà ni ó jẹ́ ìgbàlódé báyìí pé tó ètò ọmọ wọ̀ ní ìsìn èyí ó rọra fàdé bíi ìbàdí ni tí ó mọ gbọ̀n káàkiri. wọ́n ní ká máa fi aṣọ wa ìṣe wa ìsọ̀rọ̀ sí wa ohun gbogbo tá a bá ní ká máa fi gbé Yorùbá lárugẹ. àdúrà tèmi ni pé kò ní tọwọ́ èmi àti kò ní tọwọ́ wa bàjẹ́ o. olówó fẹ́ mú mi lọ bí ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì Kábíyèsí. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ nínú gbogbo àwọn nǹkan tó wà nílẹ̀ a ṣàkíyèsí pé ogunlọ́gọ̀ ẹ̀ ó wọ́ sọ́wọ́ àwọn òbí. kí ni àwọn òbí lè ṣe tó fi jẹ́ pé kì í ṣe pé a gbé àṣà ìga dórí àwọn òbí kan tí ó sì rún bẹ̀ tá à ní fi lọ́mọ lọ́wọ́. àmọ̀ràn owó àbọ̀rọ̀ tanijí wo lẹ ní fún àwọn òbí pàápàá jùlọ àwọn tó ń gbé ìlú aláwọ̀ funfun. torí ẹlòmíràn a máa ní bí n bá fọmọ mi lórúkọ Yorùbá nìsín yóò nira fóyìnbó láti lè pe orúkọ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ti máa ń ní àwọn ọ̀dáhùn àwọn ìbéèrè wípé bá a bá fọmọ wa ní Dámilọ́lá nìsín òyìnbó ò ní lè sọ Dámilọ́lá délẹ̀. àmọ̀ràn wo lẹ ní fáwọn òbí ọ̀rọ̀ tanijí wo lẹ lè fún wọn gẹ́gẹ́ bí òbí pẹ̀tọ̀ àṣà àti ṣe Yorùbá yálà wà ń lo òyìnbó ni àbá wà ń lo Nàìjíríà ni àbá wà káàkiri àgbáńlá ayé kí ni àmọ̀ràn tẹ́ ní fún àwọn òbí Kábíyèsí? àmọ̀ràn mi fún gbogbo àwa òbí ni wípé ká gbìyànjú lóòrèkóòrè ká máa bá àwọn ọmọ wa sọ èdè wa. gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé tí òyìnbó bá fẹ́ mú yàn lẹ́rú á gba èdè ẹ̀. tá bá gbìyànjú a mọ̀ wípé ilé ìwé tí àwọn ọmọ wa tí wọ́n ń lọ òyìnbó náà bá wọn sọ níbẹ̀. táwọn ọmọ wa bá ti wá délé ká gbìyànjú ká máa bá wọn sọ èdè wa. máa sọ èdè wa la máa ṣí wọn létí wípé Tẹ́mi Dámilọ́lá lọ bá mi oúnjẹ wá ní kitchen ó gbọ́n tá a wí bẹ́ẹ̀ lọ. àti bákan náà kó lè bá kí àṣà náà kó má bàa parun lórí tiwa ó ní àwọn ìrìn àjò àwọn iṣẹ́ lọ́sàn-án lóru ní gbogbo ìgbà tẹ́rí tí a ń ṣe káàkiri kí àṣà má bàa parun ó ní Glo FM nínú UK náà fi tẹ́wọ́ gba Yorùbá ló láṣà. kí àṣà má bàa parun ó ní Yorùbá ló láṣà náà fi jókòó pé kí ni òun kóun ṣe láti máa fi polówó àṣà wa nítorí ayé ti di ayé tó lù kára wọn nísìn. ibẹ̀ gbólóhùn kíní ohun ta fi ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ó ti wà káàkiri. so ara gbígbé àṣà wa lárugẹ náà lẹ́rù wípé tá bá tún ṣe irú ètò yìí tá bá gbé sí orí Facebook ni o káàkiri ni o íńtánẹ́ẹ̀tì ni o so that àwọn ọmọ wa tún máa rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ tó ti yé. so ọwọ́ àwa òbí ló kù sí ká gbìyànjú ká jẹ́ kán mọ ipa àti rírì tí ó wà láàrin pé ká gbé àṣà wa lárugẹ àti pé kókó tá fi ní àṣà yẹn torí bẹ́ẹ̀ náà ọmọ Nàìjíríà ni wá kò sí bá a ṣe pẹ́ lájò títí. àwọ̀ wa ó ti sọ ó ti júwèé ibi tá a ti wá. tàbá kàn fẹ́ máa tàn yẹ́bẹ́yẹ́bẹ́ là á sọ wípé ọmọ Oǹdó ni mí ọmọ Ìkàrẹ́ ni mí ọmọ Ọ̀wọ̀ ni mí à ń tàn yẹ́bẹ́yẹ́bẹ́ nìyẹn. àmọ́ tán bá ti rí wa wọ́n á ti rí pé ọmọ ìlú Áfíríkà ni wa. so màá rọ gbogbo wa lápapọ̀ ká jẹ́ ká gbìyànjú ká jọ gbé àṣà wa lárugẹ o. ẹ jọ̀ọ́ ní tìtorí Ọlọ́run mo fi alálẹ̀ mo fi bẹ̀ gbogbo wa pátá ká
ká gbìyànjú ká mú àwọn ọmọ wa ká kọ́ wọn ní èdè wa. Irú èmi àti olórí mi a máa ń ṣe àwọn kọ̀ọ̀kan nínú ilé tipẹ́tipẹ́. Ó jẹ́ nǹkan tí yẹ pé inú wa ń dùn fún lónìí. Ọ̀pọ̀ tó mọ̀ mí wọ́n lè jẹ́rìí sí pé Yorùbá ni a máa ń bá àwọn ọmọ wa sọ. And tá bá fẹ́ wo eré ìtàgé, àwọn ọmọ wa wà ńbẹ̀, wọ́n á gbọ́. Àwọn eré ìtàgé mi gan wà tó jẹ́ pé tọ́n bá ti sọ ní Yorùbá lẹ́nu, wọ́n tún máa fi èdè òyìnbó wọ́n fi kọ́. Ó ń jẹ́ kí etí àwọn ọmọ yẹn ó là. Tẹ́ bá ní ká wò dáadáa, òyìnbó nísìnyí tipẹ́tipẹ́ gan sẹ̀. Wọ́n ń ṣe ìgbìyànjú, wọ́n ń ṣiṣẹ́ takuntakun, wọ́n ń ná owó ribiribi láti sọ èdè wa. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Àwọn aláwọ̀ funfun ń gbìyànjú láti sọ èdè wa. Wọ́n ní báwo ni? Báwo ni? Bẹ́ẹ̀ni. Wọ́n fẹ́ jẹun. Wọ́n ń gbìyànjú, wọ́n dẹ̀ kó ipá ribiribi. Ó pọ̀, a dẹ̀ ní wọn. Ó wà nínú àwọn olóyè mi ní ìlú Ireland. Arábìnrin Claire Olúbùnmi Mákinwá tí ó jẹ́ ìyàwó ààrẹ Agbáṣàga ní ìlú Ireland. Ẹ bá wò dáadáa, ẹ rí pé òyìnbó ni. Òyìnbó tó wá jẹ́ yẹn àti gbà mọ́ wọn lọ́wọ́ ó ti di ọmọ Yorùbá. Nítorí tẹ́ bá lọ wò dáadáa, gbogbo àwọn èèyàn tó mọ̀ wọ́n máa jẹ́rìí sí nǹkan tí mo sọ yìí. Èyí tó pọ̀ jù nínú aṣọ tó ń wọ̀ àti Monday àti Tuesday ó ní aṣọ wa. Tí jẹ́ pé ẹ̀yin gan tẹ́ jẹ́ ìyá wa gan kì í fẹ́ wọ̀ mọ́. Ayé ti dáyé wípé ẹ̀yin tẹ́ jẹ́ mọ́mì wa nísìn ẹ̀ náà fẹ́ di sisi padà. Àwọn nǹkan tó dé tí ayé rí bẹ́ẹ̀ báyìí. Ábìlì àwa ń Gbàṣàga. Ó náà la ṣe kó sílé ìsìta ya gèlè. À ń Gbàṣàga ọ̀gá. Nítorí ìdí èyí, tẹ́ bá rí arábìnrin yẹn, ẹ máa rí tó máa wọ aṣọ wa. Wọ́n á ní ìwọ̀ lásán, á ya gèlè tó bá máa ya gèlè. Tó bá fẹ́ wé ní wíwé tó ní aṣọrẹ́ ní kékeré, á wé tó dẹ̀ máa wà. Kò tún dúró síbẹ̀, ó tún kọ́ ẹ̀kọ́ nípa bá a ṣe ń ṣe oúnjẹ wa. Kò sí oúnjẹ wa kankan tí arábìnrin Mákinwá tí kò lè ṣe. A tún sọ èdè wa lẹ́nu. Tó bá ń sọ ọ̀rọ̀ báyìí tó bá ń sọ Yorùbá, gbogbo yẹn máa lanu sílẹ̀ ni. So bẹ́ẹ̀ a ní àwọn òyìnbó. Kí n tún tẹ̀síwájú kí n rán ilé tí arábìnrin kan ní ìlú Òṣogbo tí ó fi ìlú òyìnbó sílẹ̀, ó dẹ̀ fi ìlú Òṣogbo ṣe ibùgbé títí tó fi jẹ́ Ọlọ́run ọba nípè. Wọ́n pè ní arábìnrin Òrìṣà tó jẹ́ pé òun ló wà ní tó jẹ́ pé ó jẹ́ àwọn tó ń jọ ń ṣe gbogbo nǹkan Ọ̀ṣun àti gbogbo àwọn nǹkan ìbílẹ̀ pátá ló lọ kọ́ tó yóò dẹ̀ máa ń sọ Yorùbá lẹ́nu. So màá rọ̀ wá nítorí Ọlọ́run, ẹ jẹ́ ká gbé èdè wa, àṣà wa àti ṣe wa lárugẹ kó má bàa parun lórí wa. Tó ẹ ṣeun Oyèadé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti ń gbìyànjú àti pè wá. Á ṣe ojú òpó fún yín. Ìbéèrè tiwa náà ó pọ̀ ń bì ṣùgbọ́n Bóyádé ò bá lè dáhùn gbogbo ẹ̀. A fẹ́ fún àwọn ènìyàn wa náà nílé ní àǹfààní. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ní àǹfààní láti pè wá sí òun ni 0161 205 8995 0161 205 8995 òdo ọ̀kan ẹ̀fà ọ̀kan èjì òdo àrún ẹ̀jọ ẹ̀sán ẹ̀sán àti àrún. Ẹ sì lè pè wá sí ti alágbèéká èyí tó jẹ́ 079 140 68090. Ẹ lè pè wá tẹ́ bá fẹ́ bóyá ẹni béèrè ni àbẹ́fẹ́ bomi ọgbọ́n fún wa mu. A ti ṣí ojú òpó báyìí. Àmọ́ nígbà tá à ń dúró àwọn tó bá fẹ́ pè wá ti ní àǹfààní láti pè wá. Kábíyèsí ìbéèrè lè mí fẹ́ kẹ́ ẹ dáhùn ẹ̀ka kó tó dípà bẹ̀rẹ̀ sí ní gba ìpè àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà. Ìbéèrè yìí ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló máa ń dà pọ̀ mọ́ra wọn. Pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ àwa ènìyàn tó jẹ́ pé ọmọ Yorùbá ni wá. Ìbéèrè sì lọ báyìí pé kábíyèsí, ǹjẹ́ àṣà àti ṣe Yorùbá ǹjẹ́ ó dí ẹ̀sìn ìgbàlódé tó? A ti mọ̀ pé àló òun pé wá. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyáàfin TSG ló ti ń pe kábíyèsí látàárọ̀ o. Kábíyèsí ọba wa Saheed Ibrahim, ẹ ṣé o, a dúpẹ́ o. Ẹ ṣeun o ìyá wa. Ọdún gbogbo ọmọ bíbí ilẹ̀ Yorùbá
ẹ ṣé o. Ọba òkè ó darapọ̀ mọ́ yín o. Àmín o. Gbogbo bẹ́ẹ̀ bá ti ń ta ní ọmọ ta fún yín o. Àmín. Ẹ bá ti Àló? Ó dàbí ẹni pé. lágbára Ọlọ́run gbogbo sẹ́lò lórí ilé alàyè ayọ̀ àtàlàfíà lẹ́sìn lórí. Àmín. Kí yín kú ọdún o. Ẹ Àmín bá ń o. kó lóye ẹ bá ń káwọn ọmọ ńlé o. Àmín o, ẹ ṣé gan ìyá mi. Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa. tó ojú òpó ó tún ti wà ń ṣí sílẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ ní àǹfààní láti pè wá sí òun ni 01612058995 tàbí kẹ́ ẹ pè wá sí ti alágbèéká tó. Àló? Àló? Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá? Ọmọ lójú Olódùmarè ẹ kú iṣẹ́ takuntakun o ọ̀gá mi. Ẹ dá sétò. Àmín o, àmín àṣẹ. Ẹ ṣé o. Ẹ ṣé o. Àṣẹ. Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣeun ẹ kú fẹ́. Àmín Àṣẹ. 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 Ẹ ṣeun o. Ẹ ṣeun. Ọmọ lójú Olódùmarè ìlú mọ̀ọ́ká ni wọ́n agbáṣàgà pàtàkì ni wọ́n jẹ́ èmi àti ẹ̀mọ́ pé wọ́n lọ́gàá mi ẹ kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe. tó ojú òpó wa ó tún ti wà ń ṣí sílẹ̀ àmọ́ ká mọ́ fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kábíyèsí ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan èmi fẹ́ kẹ́ ẹ bá wa dáhùn ẹ̀ kó tó di pa kúrò ilé agodo lónìí. Ǹjẹ́ àṣà àti ṣe Yorùbá ìjó dí ẹ̀sìn ìgbàlódé ìjó dí lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ní ó rẹ ọmọ mi kò lè máa gbó o àwọn èèyàn kan tiẹ̀ wá lọ́tí tó jẹ́ pé ẹni náà bímọ làwọn kan ní ẹjẹ́ wá bá yín wẹ ọmọ yìí bí Yorùbá ṣe ń wẹ ọmọ kó mọ̀ bá àdìpọ̀ ọmọ yìí rùn lóní rárá o ẹ̀sìn ti gbà yín lọ́wọ́ wa ẹ̀ lè wẹ ọmọ wa rárá yín ò lè mí fẹ́ kẹ́ ẹ bá wa tanná sí kábíyèsí. Ǹjẹ́ àṣà àti ṣe Yorùbá ìjó lòdì sí ẹ̀sìn torí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà wa láti dàpọ̀ mọ́ra wa èmi ò lè máa gbó n ò lè lo ọṣẹ ìlà o n ò lè ṣe léyìí o ẹ dákun ẹ bá wa tanná sọ̀rọ̀ kábíyèsí. Ẹ ṣé olóòtú. Àṣà àti ìṣe Yorùbá ó dá dúró. Ẹ̀sìn wa náà ó dá dúró. A lè dà wọ́n pọ̀ mọ́ra wọn. Ṣùgbọ́n tá bá wò dáadáa méjèèjì ó ṣiṣẹ́ wọnú ara wọn. Nílẹ̀ Yorùbá. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Hello. Àló. Hello, ẹ káàsán. Ẹ káàsán orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ sọ fún kábíyèsí pé olúwo ẹ̀ ló pè. Olúwo kábíyèsí ni wọ́n pè. Láti ìlú Island. Láti ìlú Island. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. À ń gbọ́ yín o. Ẹ ń gbọ́ mi. Bẹ́ẹ̀ ni. Mo fẹ́ kí bàbá mi kí mo kí ààrẹ o. Àjẹ́ o. Olúwo àgbàgbárí Olúwo kábíyèsí. À ń kí yín o. Bàbá. Ẹ ṣé gan. Ẹ ṣé gan. Káṣà wa má bàa panu nílùú òyìnbó náà ni o. Ó dà bẹ́ẹ̀, Ọlọ́run ò ní bá ṣe ọwọ́ yín jẹ́. Àmín. Àtúbọ̀ máa gbé yín ga. Àmín. Kábíyèsí náà wọ́n ṣe ń ṣe nǹkan tí wọ́n á ṣe sí. Bí wọ́n ṣe ń gbé àṣà wa kalẹ̀ fún olówó ẹ̀sìn yẹn, Ọlọ́run á túbọ̀ máa tún ayé àwọn náà ṣe. Àmín. Kò ní pa gbogbo wa. Àmín. Kò ní bí awówó dì. Àmín. Kò ní bí aná. Àmín. Láti Ọlọ́run àti olóòtú ètò yìí àtàwọn táà ń pẹ̀lú ìtàṣà àti aṣojú gbogbo wa táwọn ní kábíyèsí àtàrí báyìí. Ọlọ́run ò ní gbẹ̀bí wa. Àmín. Àwọn ọmọdé ò ní wá wa. Àmín. Àṣà wa ò ní pèsè fún. Àmín. Ẹbí mo fẹ́ dá sọ̀rọ̀ sí kábíyèsí láwọn lẹ́ẹ̀kan lórí pé ṣé
ó bá àṣà jẹ́. Èmi kàn fẹ́ fún gbogbo wa mọ̀ pé ká má jẹ́ kí a máa darapọ̀ mọ́ra wọn torí pé ìkan yàtọ̀ sí kan. Tí ẹ bá fi àwọn tó ń balẹ̀ ìjọba ní kábíyèsí wọn, wọ́n á sọ nígbà kan pé Yorùbá lọ́lọ́run bí ẹ̀sìn. Àṣà Yorùbá náà ló láṣà. Àbá wa mú méjèèjì ká nítorí báwo wà Christian àwa ni Muslim. Àwa àṣà wa sẹ́gbẹ̀ẹ́ kan, àwa náà ń fojú sí. Bí àwọn ará Rome wọ́n bá fojú sí àṣà wọn, ọ̀rọ̀ ni máa lọ sí Benedict lẹ́yìn àgbọ̀là ńlọ́ọ̀lẹ̀ àgbọ̀là. Ní sí Màlá. Manchester United náà ní sílẹ̀. Àṣà náà ní football. England ilẹ̀ náà ti dálẹ̀. Wọ́n mú bí eré ó di nǹkan tí wọ́n sanwó ńlá fún. Mo nígbàgbọ́ pé bá a ṣe ń tọ́lọ́ kó tó máa ràn wá lọ́wọ́ kó máa wá níwájú wa lọ́wọ́ jù. Ẹ̀yin náà máa ṣàmọ́tò kó tó máa mú gbogbo wa. A bá pawọ́ pọ̀ sí káàdì ìṣẹ̀lẹ̀ àwa náà níbi tá a máa gbé ní ìlú Island àti London lágbára Ọlọ́run. Ṣùgbọ́n mo máa ń rọ àwọn èèyàn wa nígbà tó máa ń gbọ́ àṣà. Wọ́n ní wọ́n á wọ́n ti jẹ́ ọ̀tàdí egbò tablet náà lò lẹ́yìn. Ìkan ló ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn òkè pé àìrọ̀ níkan egbò kí lè kò kí jẹ́. Tó ti yẹ yín sìn, ẹ jẹ́ ká máa tó ti ṣe ẹ̀ ká bá ń fi Yorùbá pè wọ́n máa fi òye kan fi máa fi wò wọ́n bí ẹ̀kọ́ kò ní kí wọ́n ti fi láwùjẹ. A bá fẹ́ lọ sọ sí ìdí kábíyèsí ṣe wà yẹn, ìjọ kan náà tó lè fọwọ́ tó yà fún wọn owó lọ́wọ́ tó kan tó fi ní nǹkan. Ìrẹ̀wọ̀n méjì kò bá ní lára jẹ́ inú mi máa ń dùn sí i. Tó ti yẹ yín. Bá bá fẹ́ lọ sọ́dọ̀ dókítà tí mo gbọ́dọ̀ mú fífi ẹ̀rọ sápò. Nutrition, màá tún sọ owó oògùn, màá tún gbogbo ẹ̀. Ọ̀sìn máa yé kábíyèsí wọ́n bá yí inú máa tẹ̀ tẹ̀ ní ẹ̀jẹ̀ máa ní lọ mẹ́ta. Ẹ lọ fún ilé ìtumọ̀ jẹ mú. Láti lò ara mi ti wálẹ̀. Tí mi ò tọ́jú owó mi. So ẹ jẹ́ ká gbé ohun tí a ní àrùn jẹ. Báwọn tó ní ìbà ká máa bà wọ́n jẹ́. Ká máa tún wọn ṣe. Ká máa polówó wọn. Inú ayé tí a náà kó lè dá. Inú wa náà kó lè dùn. A lè jà àǹfààní ìgbọ́dọ̀ ń fún wa. Èmi ò fi bẹ́ẹ̀ yẹn lọ. Kábíyèsí á ń sí yín o. Wọ́n láwọn retí kábíyèsí o. Ẹ mọ̀ bínú ẹ dákun kábíyèsí ń bẹ nílùú Manchester United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí. Orí ètò Yorùbá ló láṣà wọ́n sì wà. A mọ̀ pé ẹ ti ń retí kábíyèsí wọn. Ẹ fẹ́ kí wọ́n ti ẹ̀ bọ́ àkúrò ní Island lọ́jọ́ ní rárá. Ẹ ṣeun o bàbá wa. Ẹ ṣé gan-an Prince Adéọ̀ṣun. Gẹ́gẹ́ bí mo ṣe ń nàyẹ̀yẹ́ ẹ̀ lọ lẹ́ẹ̀kan ni wípé àṣà àti ìṣe àti ẹ̀sìn wa ó yàtọ̀ síra wọn. Gbogbo wa pátá la mọ̀ ní pé nílẹ̀ káàárọ̀ oòjíire ẹ̀sìn mẹ́ta ló wà tí àgbámú. A ní Mùsùlùmí, a ní Kìrìsìtẹ́nì, a dẹ̀ tún ní ẹ̀sìn àbáláyé. Kò ní nǹkan kan ṣe pẹ̀lú àṣà wa. Àmọ́ ọ̀làjú tó dé ló jẹ́ kí ká gbé kan sókè jù kan lọ. Tábá ní ká wo yìí náà, àṣà wa bá a ṣe jẹ́ olóyìnbó tó, tábá fẹ́ fẹ́yàwó, à á ṣe gbogbo àwọn ìwádìí tí mò ń sọ yìí. À á ṣe. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, Mùsùlùmí òdodo ni mí, àfáà ni mí, tí mo mọ̀ kọ, tí mo mọ̀ kà, tí mo mọ̀ wí. Mo ka Quran débi tí èèyàn ka Quran mo dẹ̀ kọ́ ìtumọ̀. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló. Hello. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni olùdarí ètò ẹ̀kọ́ ètò. Ẹ ṣeun o bàbá wa. Ẹ dárúkọ yín fún wa àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Orúkọ mi ni Ọlátúndé Ọládéní láti ìlú Manchester. Ẹ káàbọ̀ sórí ètò Yorùbá ló láṣà. Ẹ̀kọ́ ètò. Ẹ ṣeun o bàbá. À ń gbọ́ yín. Ẹ fẹ́ bá wa dá ṣètò, à ń gbọ́ yín o. Àló. Ó dàbí ẹni pé ó ti rí bété. Bí mo ṣe ń ṣàlàyé lọ síwájú,
ara ẹ̀ a lè ti torí pa wà nílùú òyìnbó tí ọmọ wa bá mú ọkùnrin wálé àbí tó mú obìnrin wálé, ara àṣà wa yẹn náà à ń tẹ̀lé láti wádìí wípé ibo ló ti wá. Ara àṣà wa àti ìṣe wa tá a jọ pọ́njú bá, ara ẹ̀ ni àmàlà wà jíjẹ. Èmi ti fẹ́ràn àmàlà kábíyèsí. Ara ẹ̀ ní ká jẹ ẹ̀bà, ara ẹ̀ ní ká jẹ fùfú. Gbogbo ohun mèremère tí a máa fi jéró, àgbàdo, gbogbo ẹ̀ ṣe. Bí mo ṣe ka Quran látòrí délẹ̀, mi ò rí níbi kankan tó ń dárúkọ ẹ̀bà, àmàlà, ẹ̀fọ́, ewédú. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ìyáàfin Àṣàbí láti ìlú Nàìjíríà. Orí ètò Yorùbá ló làṣà, òun lẹ dá sí ìyá wa. Wọ́n gbọ́ yín. Àmì o, àmì àṣẹ. Àṣẹ. Àmì àṣẹ. Àmì o. Ẹ ṣeun, ó ti rí ó dàbí ẹni pé àwọn fẹ́ kí kábíyèsí. Tí a bá bímọ nílẹ̀ Yorùbá, wọ́n á ní kán lọ ro tí obìnrin bá bímọ tán tó ṣì wà lórí ibùsùn nílé ìwòsàn, wọ́n á ní kán lọ ro àmàlà tó fẹ́lẹ́, kán wá bu ewédú tó pọ̀ kán bù lé lórí. Ara àṣà wa ni. Nígbà tí wọ́n bí àwa àti lọ́wọ́lọ́wọ́ báyìí, àwa ò ní nǹkan tó ń jẹ́ Big Mac, tó ń jẹ́ chips, àbí gbogbo àwọn oúnjẹ ìgbàlódé tó wà nísìn, àwa ò níyẹn. So nítorí ìdí èyí, nǹkan tí mo fi pé àgbo àtàwọn nǹkan míì tó jọ mọ́ nǹkan wa ó wúlò fún wa, olówó àwa báyìí, olówó àgbàdàgbà ló dẹ̀ wo èmi àti yín náà dàgbà. Yálà àwa nínú ilé Kìrìsìtẹ́nì, àwa nínú ilé Mùsùlùmí. So ẹ jẹ́ kí ká túbọ̀ kí àwọn èèyàn wa kan wádìí dáadáa lórí tí wọ́n pè ní àṣà àti ìṣe wa. Wọ́n bá wádìí lọ́wọ́ àwọn tó jẹ́ bàbá àti ìyá fún wa, wọ́n tún tàn mọ́lẹ̀, wọ́n tan ìmọ́lẹ̀ sí fún wa táàfin ní máa da lúrú pọ̀ mọ́ ṣàpá. Because ìwé mímọ́ ò sọ wípé ká lòdì sí nǹkan tí Ọlọ́run bá pèsè fún wa. Nínú ìwé mímọ́, Ọlọ́run ló ń dá ilẹ̀ àti sọ́mọ̀ àtàwọn ohun tó wà níbẹ̀. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Onímọ̀ ẹ̀rọ Babátúndé, ibo lẹ ti ń pè wá, bàbá? Láti ìlú Manchester. Tó, à ń gbọ́ yín o, bàbá. Ẹ káàsán o, bàbá mi. Wọ́n ń gbọ́ yín, ẹ kí wọn. Wọ́n nínú àwọn dùn pé wá sórí ètò Yorùbá ló làṣà pé. Ẹ ṣé gan bàbá mi o, a máa rí yín bá o, àpẹ́ fúnra wa, ojú òní tì wá o. Àmín. Ẹ ṣeun. Tó, gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló làṣà, ẹ ṣeun. Kábíyèsí ká tó wá máa lọ, ìbéèrè tèmi tó fẹ́ béèrè tèmi sì fẹ́ kẹ́ ẹ dáhùn. Ọ̀pọ̀lọpọ̀ ló ń sọ pé òfin ìlú òyìnbó kò fààyè gba àṣà àti ìṣe Yorùbá. Ṣé lóòótọ́ ni? Òfin ìlú òyìnbó nínú táwọn olóyìnbó ń pè ní constitution, nínú òyìnbó ń bí, inú wọn dùn tán bá rí wa tá ń gbé àṣà wa àti ìṣe wa tá ń gbé lárugẹ. Kí n fi ti ìlú Ireland ṣe àpèjúwe. Gbogbo ń tẹ́rí tí à ń ṣe káàkiri ní ìlú Ireland, inú àwọn tó jẹ́ pé wọ́n gbà wá lálejò, àwọn ìjọba wa pátá inú wọn dùn sí. Wọ́n dẹ̀ wọ́n kó ipa takuntakun ní gbogbo ìgbà
láti ràn wá lọ́wọ́ ní gbogbo ibi tá a bá fẹ́ dé. Gbogbo ètò tá a lá ń ṣe nílùú òyìnbó Island káàkiri a ní ìwé ẹ̀rí táwọn olóyìnbó pè ní certificate. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Àló, olóòtú ẹ̀kọ́ rẹ̀ máa. Ẹ kúrọ̀lẹ́ o, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọ̀gbẹ́ni Adéyẹmọ láti Nàìjíríà. Tó, à ń gbọ́ yín o. Mo fẹ́ kí gbogbo àwọn pàdé láti orí kábíyèsí ọba Saheed Ibrahim. Ẹ bá mi sọ fún kábíyèsí pé orí ìdọ̀bálẹ̀ ni mo wà o. Wọ́n ń gbọ́ yín o. Ẹ dìde o, orí adé á gbè yín o, ẹ ní ṣíṣe o. Gbogbo fún àwọn Yorùbá tó wà ní òkè òkun, agbára Ọlọ́run máa kó wọn lọ́wọ́. Àmín, àmín àṣẹ. Ọlọ́run máa jẹ́ kí àṣà Yorùbá púpọ̀ máa fi àti àwọn ọmọ Yorùbá náà àtàwọn táwọn nílé ìpínlẹ̀ ìjọba pátápátá náà máa gbé lórí tó kù. Ẹ bá mi kí ọ̀gbẹ́ni Àyànlékè náà o. Mo rí wọn ní tí wọ́n dúró sí ẹ̀yìn kábíyèsí ẹni mo sọ. Àwọn ló nílò ọba lónìí. Ọlá máa ra àwọn náà lọ́wọ́ àti kábíyèsí náà. Ẹ bá mi kí àwọn náà o. Ẹ ṣé gan. Ṣé gan ni adúpẹ́ pé wà ń gbádùn yín gan. Àmọ́ ó kàn jẹ́ pé ìdílé ọ̀hún ó àmọ̀ bóyá nẹ́tọ̀ọ̀kì wa ni kò dá bí ó ṣe jẹ́ nítorí pé a rí tírémì yẹn lórí Facebook lọ́sàn-án ẹ̀kú tó ní pé a ti bẹ̀rẹ̀ sí ní wo ètò àbá yín bẹ̀rẹ̀ láti ìṣẹ̀bẹ̀rẹ̀ pátápátá. Àwọn pẹ́ẹ́sìpẹ́ náà à ń gbádùn ètò ẹ̀kú iṣẹ́. Ẹ lọ́ọ́ máa ràn yín lọ́wọ́ o. Ẹ ṣé gan ni mà. Ẹ ṣeun. Nǹkan tí mo fẹ́ sọ náà nìyẹn. Ẹ ṣé gan. Ẹ ṣeun o. Gẹ́gẹ́ bí mo ṣe ń bá àlàyé ọ̀rọ̀ mi lọ, gbogbo tẹ́rí tí à ń ṣe yẹn, àwọn òyìnbó fún wa láàyè ká gba ìwé àṣẹ tí àwọn olóyìnbó pè ní certificate fún ẹnikẹ́ni tó bá ní ọ̀nà kan, méjì, mẹ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi gbé àṣà ìlú ibi tó bá ti wá lárugẹ, tí wọ́n dẹ̀ tún ṣe ìrànlọ́wọ́ fún wa lórí ẹ̀ láti gbé àṣà wa lárugẹ. Torí tí wọ́n bá fún wa láàyè, gbogbo tẹ́ẹ̀rí tá à ń ṣe àní lè ṣe. Tí wọ́n bá gbà wá láàyè, ìlú yìí, ìlú tá a wà yìí, ìlú tó lófin ni. Àwọn ọmọ dẹ̀ ní ìlú tó lófin. Ẹ̀ṣẹ̀ ò sí níbẹ̀. So nítorí ìdí èyí, wọ́n gbà wá láàyè, inú wọn dẹ̀ ń dùn fún àwọn iṣẹ́ takuntakun tí à ń ṣe. Àló, pé wá. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Adéọlá ló ń pè ó. Ìyáàfin Adéọlá láti ìlú Nàìjíríà, torí mo ti rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ fi ń pè wá. Tó, à ń gbọ́ yín o. A fẹ́ kí mi ò wá lẹ́nu pé kí àwọn àlejò wa. Ẹ ṣeun. Ọba wa, ọba Dr. Saheed Ibrahim, kádé pẹ́ lórí o. Àmín àṣẹ. Kí bàtà lẹ́sẹ̀. Àmín àṣẹ. Àṣẹ o, ẹ ṣé gan. Inú mi rẹ̀ dùn gidi gan. Fún ètò Yorùbá tẹ̀ ń gbé lárugẹ. Yorùbá ò ní bàjẹ́ o. Àṣẹ. A lè lọ́wọ́ kí àyàn pé Àyànlékè ẹ kú iṣẹ́ o. Ìlú Yorùbá pè wá o. Àṣẹ. Pé òkò délé o. Àṣẹ. Àníkà tí ìyá wa ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ takuntakun. Ẹ ṣeun o, ìyáàfin Adéọlá, ẹ ṣeun. Yorùbá máa lọ síwájú ni o. Àmín. Ní lọ sẹ́yìn. Ẹ ṣeun. Àṣẹ. Kábíyèsí, ó dàbí ẹgbẹ́ tí ẹ ti gbé wọnú ìbéèrè tó gbẹ̀yìn gan-an nù, torí àwọn kan títí fi wáyà rẹ̀ tẹ́tí wá.
àmọ́ bóyá àráyè ṣe abala kíkanjú lónìí ṣùgbọ́n gbogbo àwọn ọ̀dáhùn béèrè tẹ̀tẹ̀ fún wa yín gan lásán ó ti tó wa ọ̀pọ̀lọpọ̀ ní owó ó ti dẹ̀ mọ́ wọ́n mọ mi wọ́n sì fọkàn wọn balẹ̀ pé tó àkànṣe ètò Yorùbá ló láṣà òun là ń ṣe lọ́wọ́ lóòótọ́. Ìbéèrè tó wá tó kágbá gbogbo tá a fẹ́ béèrè lọ́wọ́ yín kábíyèsí a fẹ́ kí yín kú iṣẹ́ takuntakun tẹ̀ ẹ̀ ṣe ìyẹn ní bí oyè tẹ́ ṣẹ̀ ṣe láìpẹ́ tẹ́ fàmì oyè tẹ́ fi dé ọ̀pọ̀lọpọ̀ àwọn agbáṣàgà lárugẹ nílùú Ireland kódà ẹ tún fi káàkiri Europe ni nínú ẹ̀ náà ni Yorùbá ló láṣà ti jẹ àǹfààní àmì ẹ̀yẹ àwọn nǹkan kọ̀ọ̀kan tó wá wà tá a nígbàgbọ́ pé ẹ̀ ń dàpọ̀ mọ́ra wọn àní kẹ́ ẹ fi àṣírí ìdánwò hàn wá ṣùgbọ́n ẹ̀kànyàn náà bó ti ẹ̀jẹ̀ yọkan péré fún wa nù ẹ̀ lára àwọn tẹ́ ẹ tún ń dàpọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí fún ìgbéga àṣà àti ṣe Yorùbá ní Europe torí èmi ti fetí kọ́ àwọn kọ̀ọ̀kan bóòtọ́ ni bírọ́ ni èmi ò ní kẹ́ ẹ túṣu dé sàlẹ̀ kòkó àwọn ẹ̀kan tí ẹ̀ bó ti ẹ̀kan jẹ́ kan nú ẹ̀ kábíyèsí ẹ̀yán fún wa ká tún mọ tá a mọ retí torí ọ̀tún lọ́jọ́ yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a ti ẹ̀ rí gan ẹ̀rù ń bà wá gan fúnra wa pé tó èyí tó ní agbésè lọ́wọ́ yóò là kábíyèsí. mo kí olóòtú ètò adúpẹ́ fún Ọlọ́run ọba tó ń jẹ́ kó ṣeé ṣe fún wa Ọlọ́run ọba aláàánú jùlọ kò ní padà lẹ́yìn gbogbo wa. Ní iwájú báyìí a ní ètò kan pàtàkì tí à ń tò pọ̀ lọ́wọ́. Alákọ̀ọ́kọ́ a ní World Congress Yorùbá World Congress ní ìlú Ghana tí a ti ṣe gbogbo ètò ẹ̀ ó ti wà nílẹ̀ báyìí ní inú oṣù kẹta ọdún tí a wà yìí. So mo wá fi àsìkò yìí mo rọ gbogbo wa pátá ká gbìyànjú kájọ gbárùkù tí kájọ gbé lárugẹ kájọ ṣe. So bákan náà a dẹ̀ tún ní ètò kan tí àti ìgbọ́dọ̀ kọjá ìgbà tí a ń gbìyànjú lọ́wọ́. ọmọ bá jùmọ̀ ṣáà àti ìkọ́jú sí àìkú burú rẹ̀ máa bọ̀ ẹ̀. Nítorí báwa ẹ bá ìjẹra wọn níyàn. wọ́n ní ọ̀tún báyìí lọ́jọ́ máa ń yọ ọ̀tún báyìí la máa yọ. So a sì ń bọ̀ àti ìdè. So wọ́n dẹ̀ gẹ́gẹ́ báwọn àgbàlagbà ṣe máa ń sọ pé ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá. Kì í garùn. So Yorùbá ló láṣà. Kí Yorùbá ló láṣà ó máa ń garùn àti kọ́ lórí adé. Tó ó dàbí ẹni pé a sì ní ìṣẹ́jú rẹ̀. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ abala kíkanjú bóyá a lè gbà yín láàyè tó bá jẹ́ èèyàn kan àbí méjì láti mú béèrè. Kó má dàbí ẹni pé a ṣe ètò Yorùbá ló láṣà ẹ̀ sí láǹfààní láti mú béèrè. Abala kíkanjú a ti ṣí ojú òpó sílẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ mú ìbéèrè ẹ lè pè wá ẹ kúkú mọ̀ pé a máa ń ní ìbéèrè ọ̀tọ̀ọ̀tọ̀ 10 lórí àṣà àti ṣe Yorùbá bẹ́ẹ̀ bá pè wá báyìí tẹ̀sí súré mú ìbéèrè tẹ mú nǹkan tí ẹ̀mí yín mú á ka ìbéèrè ọ̀hún fún yín ní kánmọ́kánmọ́ ká tó máa lọ lórí ètò ó kúkú wè mí gan kódà á tiẹ̀ lè sọ pé ká wà ń bí dàárọ̀ ọ̀la àdìrọ̀bà wà pàtàkì tó. Àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Tó abala kíkanjú lẹ já sí kábíyèsí ń bẹ lórí ètò ní kánmọ́kánmọ́ bàbá. ẹ káàsán o ẹ ṣé gan o ẹ kú ìfẹ́ àmì àṣẹ. Ẹ ṣé gan àmì. Àmì àṣẹ. Tó nọ́mbà wo lẹ̀mí yín mú bàbá? Ìkẹta lẹ̀mí yín mú ní kánmọ́kánmọ́ ká sáré ṣe ní pápápá. Wọ́n ní kí ẹ ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ irúfẹ́ aṣọ ọmọkùnrin tí Yorùbá ń pè ní sàpárà. Ó ti fọ́ lura wọn báyìí. Ẹ ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ irúfẹ́ aṣọ ọmọkùnrin tí Yorùbá ń pè ní sàpárà.
ó ti já sí ẹ̀rẹ̀ bẹ́tẹ̀ ẹ má wulẹ̀ ẹ má ti ṣé ká bá sì béèrè ẹlẹ́ẹ̀kejì wò bóyá agbára lè wà kódà eléyìí ẹ gbọ́dọ̀ mọ́ gbà ilé ìlú wo nílẹ̀ Yorùbá ni à ń pe ọba abẹ ní Ọ̀ràngún. ẹ gbọ́dọ̀ mọ́ gbà yìí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wá rè o ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ní bí a bá fi àjókù òwú tá a bá fi pàrokò sí ènìyàn nílẹ̀ Yorùbá kí ló túmọ̀ sí àjókù òwú kí lẹ wí kẹ́ni náà fura ayé yín ò dá méjì rẹ̀ gbàánu mẹ́ta ṣùgbọ́n nítorí pé jákànṣe ètò á fún yín lẹ́bùn wa ẹ ṣeun o. wọ́n kí yín o ní màṣáà. Ọ̀gbẹ́ni Adémọ́lá a kí yín o ẹ ṣé o a máa rí bá ẹkú àtìlẹ́yìn wa o. ẹ ṣeun o Ọ̀gbẹ́ni Adémọ́lá ìbéèrè àkọ́kọ́ òun ló dàbí ẹni pé ó fẹ́ da gbogbo ẹ̀pọ̀ tí wọ́n béèrè lọ́wọ́ wa ká ṣe àlàyé mo ní kí wọ́n ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ irúfẹ́ aṣọ ọmọkùnrin tí Yorùbá ń pè ní ṣàfàrà bí agbádá ni wọ́n ti ń dá aṣọ náà ṣùgbọ́n kì í ní abẹ́ kankan láyà bí àpò igbá àyà wọn báyìí òun ni wọ́n kàn máa gbé ọwọ́ àmì rẹ̀ lé kò dàbí agbádá fífẹ̀ ẹ̀yẹ̀ lápá wọ́n kàn rọra gbé àmì wọ́n kàn fi ṣe bíi pé wọ́n fi òwú ṣe àmì sí ni irúfẹ́ aṣọ tí Yorùbá ń pè bẹ́ẹ̀ òun náà ni Ọ̀gbẹ́ni Adémọ́lá tó a sì ní ìbéèrè àmọ́ bóyá ẹlòmíràn ní àǹfààní láti pè wá kí wọ́n mú ìbéèrè ó kúkú wà wá náà kétò àbí bò wá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn etí tó ń gbọ́ wa nílé ẹ sì ní àǹfààní láti pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ọ̀gbẹ́ni Adémọ́lá wọ́n ti ré bọ́ bí aago wa bá dún á súré gbé ṣùgbọ́n ká tó lọ kò ní dáa ajírọ́bà mi pàtàkì kódà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tó rí ìwé wa ni wọ́n ní Dìmáṣà ń bọ̀ nílé agodo Glo FM mo ní bẹ́ẹ̀ ni òótọ́ ni Dìmáṣà ń bọ̀ nítorí pé mo wí nǹkan kan nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò mo ní àfẹ́ni tó bá dé léṣin àbí tó dé ní ọdún méjì sẹ́yìn ní òmò èmi lè ní jẹ́ ẹni abẹ̀ lọ́wẹ̀ àló orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá àló. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ọ̀gbẹ́ni Ọlátúndé Ọládélé a fẹ́ mú ìbéèrè. Ẹ fẹ́ mú ìbéèrè òǹkà wo lẹ̀mí yín mú? Ìbéèrè kẹfà bó wá láṣẹ wá ajírọ́bà ní òfẹ́ kàyùn fún yín báyìí torí àgbọ̀dọ̀ lórí ẹni iṣẹ́ ajírọ́bà sì ti ń rẹ́rìn-ín tó Yorùbá ni ó ṣe gbọ̀nàgbọ̀n àwọn àlejò kan tiẹ̀ ní kí láadé ẹ mọ̀ pé Yorùbá lómi lọ́wọ́ àti kún dáadáa àwọn ni wọ́n ka ìbéèrè fún abẹ́mi lè ràn yín lọ́wọ́ tẹ́mi má ṣàti fi ilé owó mi kí n kàn fi òǹkà rẹ̀ kí n wá fi nọ́mbà rẹ̀ ránṣẹ́ sí yín ní kọ́mọ́. Ìbéèrè kínní. Ṣé ẹ ń gbọ́ o? Òun ni pé tí Yorùbá bá fi igbá fífọ́ ránṣẹ́ sí ọba kí ni ó túmọ̀ sí ní ilẹ̀ Yorùbá? Ṣé ẹ ń gbọ́ wa? Ẹ dáhùn rẹ̀ ohun yín ti yàtọ̀. Nǹkan tó túmọ̀ sí ni pé bóyá nǹkan burúkú tàbí ẹnìkan ti wàjà. Ẹ tẹ̀síwájú ẹ sún síwájú sí. Wọ́n ní ẹ̀tàn náà rẹ̀ ẹ̀tàn náà lọ lẹ̀ díẹ̀ sí. Ẹ jẹ́ kó ṣètò mọ́lẹ̀ sí gbogbo ọmọ Oòduà. Nǹkan tí bá fi kọ́ mi tó túmọ̀ sí ni wípé a fi paroko sọ̀bà rí pé bóyá ẹnìkan tó súnmọ́ ọba tàbí nínú ìjòyè ọba tàbí ìjọba torí pé ọba gbọ́dọ̀ fojú rí òkú ìgbà tó pọ̀ ẹ̀ ló túmọ̀ sí pé nǹkan kan ṣẹlẹ̀. Ẹ ṣe ká má láàyè lóògùn púpọ̀ ẹ gbà á. Ìbéèrè kejì bí Yorùbá bá ní kí ènìyàn kó jẹ èbùrẹ́ kí ló túmọ̀ sí ní èdè Yorùbá? Yorùbá bá ní kí ènìyàn jẹ èbùrẹ́. Bẹ́ẹ̀ ni ẹ jẹ èbùrẹ́ o. Ìkẹta rèé ẹ̀mí kọlẹ̀ kan fọwọ́ wá àyà yín.
Ọ̀dà ò, mo ń gbọ́ ò. Ṣé ẹ ti ṣe bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni, Yorùbá ní ẹni tí àìgbọ́n pa ló pọ̀. Ẹ parí òwe yìí. Owó iná ni nǹkan Ẹni àìgbọ́n pa ló pọ̀. ẹni ọgbọ́n pa òpó gbà. Kábíyèsí kan ń pàtẹ́wọ́. Ẹ fẹ̀yìntì kẹ́ fọkàn yín balẹ̀. Kábíyèsí kan ń pàtẹ́wọ́ fún yín. Wọ́n ní gbogbo ẹ̀lẹ́kọ́mì akíkanjú ni yín lóòótọ́. Ẹ ṣeun o. Kábíyèsí ayọ̀dún sí bàbá ní Island tàbá wá sí ọ̀dọ̀ ọba Island o. Ẹ ṣe gan-an bàbá mi. Ẹ ṣeun, wọ́n ní ẹ mọ̀ retí àwọn. Àárí ọjọ́ àárí Músolókun, kódà ó wù wá bí ẹni pé ká ṣì wà lórí ètò di ọ̀túnla ní àbíjọ́ mẹ́rin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan, mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá mi dáadáa, Demasha Entertainment, Prince Demasha. Mo wí fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ gbọ́ níbẹ̀rẹ̀ ètò pé kò sí ọmọ àná gan nílùú Manchester wà gbogbo wa pátápátá lámọ̀ Demasha. Kódà ìgbà tẹ́mi gan ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹja máa ṣiṣẹ́ wa káàkiri Demasha ń bẹ́ẹ̀ ṣáàlè. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ẹ̀yin tẹ́ ẹ fi ń gbọ́ wa, ẹ̀yin lọlẹ̀ díẹ̀ ká bàa lè gbọ́ra wa lágbọ́yé dáadáa. Àló? Àló? À ń gbọ́ yín o. Àló? Ó dàbí ẹni kó ti rebété. Ó sì wá dàbí ẹni pé nígbà tá a tún gbé àtò. Ẹ ṣeun ẹ kúfẹ́. Ẹ̀wọ̀n ṣáfẹ́ kí n parí ọ̀rọ̀ mi torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ní láti mọ̀ pé olóore aṣọre kárí ayé Ọládẹ̀dà fi Demasha ṣe pàápàá jùlọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílùú Manchester wá ń bì. Àló? Ẹ̀ló olóòtú. Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Prince Adéọ̀sùn ló ń sọ̀rọ̀. Ọ̀gbẹ́ni Adéọ̀sùn láti bolẹ̀ ti ń pè wá. Ẹ má bínú o, ẹ ti rí mo fẹ́ mọ̀ bóyá mo lè ní ìbéèrè kan fún yín. Ìbéèrè fún wa. Bẹ́ẹ̀ni o. Tó nǹkan ṣé rí lọ́wọ́lọ́wọ́ tá a wà báyìí tẹ́ ẹ̀ bá ní bínú nítorí àkókò wa. Àló? Mo ti gbọ́ bẹ́ẹ̀, mo ti gbọ́ pàtó tó ti lọ ó dàárọ̀. Ẹ má jẹ́ ìgbà láti fún gbà ẹ̀. Ṣé ẹ lè fi ìbéèrè yín ránṣẹ́ sí ẹ̀rọ alágbèéká wa bẹ́ẹ̀ bá lè fi ránṣẹ́ á pè yín á sì. Ṣé kí n fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi ìbéèrè yín ránṣẹ́ sí? Bẹ́ẹ̀ ni alágbèéká mobile phone 079-140-68090. Tẹ́ bá fi ìbéèrè yín ránṣẹ́ síbẹ̀, èmi ò bá yín fi ìbéèrè yín lé kábíyèsí lọ́wọ́ á sì dá yín lóhùn. Ẹ dákun dábọ̀ ẹ fọwọ́ wọ́nú ẹ dèbùrẹ́ à ń bẹ̀ yín ni. Ẹ má bínú ẹ ṣeun. Àwọn ará Ireland ó tẹ̀ tí ń bínú gan. Ẹni tó pè wá lẹ́ẹ̀kan láti Ireland ni àwọn ń retí kábíyèsí o. Ẹ̀yin ò bínú ẹ ṣeun bàbá wa ẹ pẹ́ fún wa o láṣẹ Elédùmarè. Ẹ ṣeun wọn làwọn ń retí kábíyèsí pé ká mọ̀ sọ wọn lẹ̀ Manchester o wípé Ireland àwọn ń retí wọn ń bẹ̀ o. Tó Demasha ẹ ṣeun gan. Àròjọ Músolókun á lè gba ìpè kankan mọ́. Ìnílẹ̀ ní jẹ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ amọ̀kẹ́. Wọ́n ní ìpè èyí tó parí ní ọ̀gá mi. Àló, orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Ṣètò Olúwa lórúkọ mi ọ̀la. Ṣé ẹ fẹ́ mú ìbéèrè ni tẹ́ bá lè ṣe kánmọ́kánmọ́? Ọba àti àwọn àlejò tẹ́ ní. Ẹ kí àlejò wa. Kábíyèsí ọba onípínlẹ̀ láwa ọ̀kájẹ́fẹ́ lórí kí bàtà pẹ́lẹ́sẹ̀ ọ̀. Àmì àṣẹ. Ọmọ ọba Ayọ̀lékè Akẹ́yìn náà o. Ẹ ṣeun. Òǹkà wo lẹ wá fẹ́ mú ní kánmọ́kánmọ́ torí àárí ọjọ́ Músolókun ọjọ́ rẹ bí àná. Ẹ fún mi ní ìkarùn-ún ìbéèrè karùn-ún lẹ̀mí yín mú. Tó ẹ parí òwe yìí ọmọ ènìyàn ní jẹ́ aníbírè. Ẹ parí ẹ̀. Ní jẹ́ aníbírè. Bẹ́ẹ̀ ni. Ọlọ́wọ́ ọba ọ̀rẹ́ mi kankan.
ọlọ́run ọba ò rebi kankan ẹgbà yùn kódà ẹgbà. Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì rèé, kí ni orúkọ ọ̀ṣìnlẹ̀ ti ìlú Òkè Ọ̀nà Ẹ̀gbá? Orúkọ ọ̀ṣìnlẹ̀ ìgbọ́kànlẹ̀ sọ dáadáa. Orúkọ ọ̀ṣìnlẹ̀ kí ni? Ti ìlú Òkè Ọ̀nà Ẹ̀gbá. Ti ìlú Òkè Ọ̀nà Ẹ̀gbá. Adédàpọ̀ ló dà tó gbogbo tí wọ́n jẹ́ bọ́ mí wọn o. Ẹ lè pe ọba báhùn. Ọba Adédàpọ̀. Ó dàbí ọba Adédàpọ̀. Tẹ́jú Ẹ mọ̀ dá lórúkọ wọ́n sàgbà. Ẹ mọ̀ kó bá kọ́ fún ètò Yorùbá ló láìsá o. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta rèé o, kí ni orúkọ ìyàwó Odùduwà? Orúkọ ìyàwó Odùduwà. Bí ìdáná ó mọ́ sápàyàn lórí bóyá kẹ́ ẹ mọ́ mi. Olókun ẹgbà yìí náà ẹgbà. Ẹ ṣeun o, ẹ ti jẹ̀ fún wa kàn sí yẹn pè wá lẹ́yìn ètò. Ẹ ṣeun o, ó dàbọ̀. Wọ́n ní kí mo bọ́ sáyọ̀ dúdú lẹ́yìn bá wa kí wọ́n. Wọ́n ní ẹ ṣeun o. Tó a lè gba ìbéèrè kankan, a lè gba ìpè kankan mú báyìí. Ìpè tá a gbàgbé yìí. Èmi wá fẹ́ kí ni màṣá ẹ dákúndábọ̀ kẹ́ ẹ tó lọ́lé agodo wa lónìí. Ẹ̀yin gẹ́gẹ́ bí olùgbéga àṣà, agbáṣàga pàtàkì ní èmi ti mọ̀ yín ó ti pẹ́. Mo sì mọ̀ pé gbogbo nǹkan tó bá jẹ mọ́ àṣà àti ṣe Yorùbá ẹ nífẹ̀ẹ́ sí. Ẹ sọ̀rọ̀ tanijí kẹ́ ẹ tó lọ. Káwọn èèyàn gbóhùn yín nípa ń tẹ́ ẹ fẹ́ràn gan. Bó jẹ́ ìṣẹ́jú kàbí méjì ẹ bá wa wí nǹkan kan ẹ dákun. tó ẹ ṣe olóòtú. The Masha Entertainment jẹ́ ọmọọba Ebenezer Olúwarótìmí Oyèdèjì Joseph láti ìlú Abẹ́òkúta. Mo wá láti Ìgbórè. Àwa ni wọ́n pè ní ọmọ Ìgbórè àṣà. Ọmọ adìyẹ gorókùn ó pàtẹ́ǹtẹ̀lé. Ara òrókùn, ara ọ̀rọ̀ adìyẹ. Ọmọ iṣu mẹ́fà ní iṣu Ìjẹ̀bú. Méjèrè títà, méjèrè títà. Méjì ìrókù bọ́. Ibi tí mo ti wá nìyẹn. Iyùn náà dá bẹ́ẹ̀. Fẹ́ràn sí ká máa gbáyé àṣà Yorùbá lárugẹ púpọ̀. Àti pàápàá àwọn òṣèré wa. Èyí tó ń gbìyànjú tó ń tiraka. Nǹkan tá a bá ní níwọ̀nba. Ká fi ràn wọ́n lọ́wọ́. Òun ló fà á gbàgbà tó dé lu Island. Kábíyèsí tún ní àwọn tí ń rí àwọn iṣẹ́ tẹ̀ ń ṣe. Àwọn náà tún máa fún yín ní support àwọn náà ní. Láti pé kí gbogbo àṣà wa kó máa parun ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Àbọ̀mẹ̀rẹ̀ olóòtú. Ẹ ṣeun gan. Ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè, ẹ dàgbà ẹ dògbò. Òótọ́ ni tẹ́ ẹ wí gbogbo tó bá ti jọ máṣà àti ṣe Yorùbá ibẹ̀ lákòókò tí ń bá yín. Ogunlọ́gọ̀ ọmọ Oòduà ló ti jẹ àǹfààní látara yín. Kábíyèsí kẹ́ tó wá ọmọ lọ. Ẹ dágbére fún àwọn èèyàn wa nílé. Òǹtẹ̀ yín sì ṣe pàtàkì torí wọ́n ti mọ̀ pé àìkú gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Ohun tó má sì gbọ́ lẹ́nu kábíyèsí wọ́n mọ̀ pé àṣẹ́gun. Ẹ dákun òǹtẹ̀ yín ẹ bá wa gbé ilé ètò Yorùbá ló láṣà kẹ́ tó dágbére fún wa. Ó wù wá ká dúró ṣùgbọ́n àkókò wa ò gbà wá láàyè mọ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Kí tó padà bọ̀ wá sílé, mo kọ́ fẹ́ rìnrìn àjò díẹ̀. Ṣé gbà wá láàyè ọ̀gá mi? Kábíyèsí làwọn fẹ́ rìnrìn àjò díẹ̀. Mo kọ́ ṣe ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun tó ń pè ní orí adé káàkiri àgbáńlá ayé. Ó bẹ̀rẹ̀ láti ibi tó ti bẹ̀rẹ̀ títí débi tó dé dúró lónìí. Mo ṣe kábíyèsí fún gbogbo aláyélúwà o. Mo wá tara ṣàṣà. Mo lọ sí gbogbo àwọn aláyélúwà tí wọ́n wà ní orí àkójọpọ̀ His Royal Majesty Forum ní ìlú Nàìjíríà. Bákan náà, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbáṣàga káàkiri mẹ́rin àgbáńlá ayé pé gbogbo àsìkò wọn, owó wọn, ìgbìyànjú wọn lórí wípé kí àṣà wa, ìṣe wa kó má bàa parun. Ọlọ́run ní jẹ́ kó já sán wọn.
Ọlọ́run á túbọ̀ máa ràn gbogbo wa lọ́wọ́. Ó bẹ́ẹ̀ náà káàkiri látòrí brọ́dà mi Tọ́púlọ́tẹ̀ Adéàga Adébáyọ̀ tí wọ́n jẹ́ olùdarí iléeṣẹ́ Noble People International Magazine, Ayọ̀dèjì Almak ìyẹn wà ní Cairo, àti àwọn èèyàn wa ẹgbẹ́ ọmọ Odùduwà tó wà ní Ìtàló, Spain ni o, Belgium ni o, káàkiri orí mẹ́rẹ̀ẹ̀rin àgbáńláyé. Mo wá tara ṣàṣà mo kí brọ́dà mi tó wà nílùú France tó ń jẹ́ Mayegun of France, ìyẹn ni alága ẹgbẹ́ APC tó wà ní France. Mo yà lọ sí ọ̀dọ̀ ọmọ mi, ọmọ olójú Elédùmarè. Àwọn náà ti bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Ó kú iṣẹ́ takuntakun. Yorùbá ló láṣà tó ẹ kú gbìyànjú, ẹ bá fọmọ nìyàn ṣe, ẹ kú kó lè dáa lágbára Ọlọ́run. Èròǹgbà yín tẹ́ fi dá Yorùbá ló láṣà sílẹ̀ kí èmi tó wá jẹ kí n tó jẹ alága ẹgbẹ́ náà, lágbára Ọlọ́run kò ní dìbàjẹ́ o, kò ní dìbàjẹ́ o, kò ní dìbàjẹ́ o. Ogun tẹ́ bá dáwọ́lé a máa yọrí sí rere. Tẹ́ bá ti ń lù báyìí a máa dùn, tẹ́ bá ti ń fọ̀ báyìí a máa mọ́. Lágbára Ọlọ́run ẹ ní fi Yorùbá ló láṣà ẹ ní fi pìtàn búrò. Ìtàn dáadáa, àwọn èèyàn gidi, àwọn èèyàn dáadáa, àwọn ọlọ́gbọ́n onímọ̀ tó máa mú ìlọsíwájú bá àṣà wa àti ìṣe wa la máa pè wá lágbára Ọlọ́run. Ọlọ́run wa gbàdúrà yín, á jẹ́ káwọn ayé mọ̀ yín títí dáadáa. Mo wá gbàbẹ̀ náà mo kọjá sórí Glo FM tí ẹ pé ọlá Ọlọ́run àti ọlá wọn la fi ń sọ gbogbo ètò tí à ń sọ yìí. Lágbára Ọlọ́run iléeṣẹ́ wọn ò ní jóná o. Gbogbo ibi tó ti wá mú tọ́rọ́ kọ́bọ̀ tí wọ́n ti gbé ètò náà kalẹ̀ táwọn náà fi gbé ṣe àgbékalẹ̀ ibi tá a wà yìí. Lágbára Ọlọ́run ọ̀nà ìdímọ́kọ́, ọ̀nà ìdímàdà, ọ̀nà ìdímọ́ wọn. Iléeṣẹ́ Glo FM nílùú London, Aspo ní Manchester ní abẹ́ London náà ni. Ayé àmọ̀ká, lágbára Ọlọ́run ayé àmọ̀ká, lágbára Ọlọ́run ayé àmọ̀ká. Wọ́n ní afẹ́fẹ́ kì í fẹ́ kó má kàn bí oko lára, lágbára Ọlọ́run wá máa gbọ́ yín káàkiri. Gbogbo ẹni tó bá ti wá bá yín dòwò báyìí àtàjèrè ọjà ní òwò. Gbogbo ẹni tó bá ti lọ́wọ́ sí gbèga yín báyìí wọ́n máa nílò síwájú. Wá gbàbẹ̀ náà kí gbogbo àwọn èèyàn mi pátá. Ó bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn olóyè mi ní ìlú Republic of Ireland. Látòrí bàbá mi ààrẹ Amúlùdún, ìyẹn Alhaji Razak Aro Adégòkè, àti Akínrógun of Ireland, Prince Yemi Oyewole alias Gaddafi. Bẹ́ẹ̀ náà títí lórí ààrẹ Amúlùdún àti yèyé ààrẹ Amúlùdún, Abímbọ́lá Mákínwá àti yèyé Claire Mákínwá Olúbùnmi, àti Bọ́bàṣèlú Dèjì Adéríbigbé, yèyé Ògẹ́wà ní ìlú Àrà àti ní Ireland, àti Nókẹ́ Tina United, àti ẹ̀kẹ́ta Amúlùdún tí í ṣe Promise Born. Mo kí gbogbo wọn pátápátá. Mo tún kí King of Juju, ìyẹn tá ń pè ní ọba Juju nílùú Ireland, brother mi Bravo Anjola Bravo Leo, àti ọba Fuji wà ní ìlú Ireland, Alhaji Semiu Ayọ̀tọ́lá alias Semo Winter Fuji, àti gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà, àti brother mi pàtàkì Prince Marshal. Ọlọ́run bá mi wà pẹ̀lú gbogbo wọn. Ìlú Ireland ò ní dàrú, London ò ní dàrú, àgbáyé ò ní dàrú. Bẹ́ẹ̀ náà gbogbo àwọn èèyàn mi pátá káàkiri náà gàgbà ńlá ayé, àtàwọn ẹbí mi, ọ̀rẹ́ mi, ẹ̀gbọ́n mi, bàbá mi, ìyá mi, àbúrò mi, ọmọ mi ní ìlú Ireland àti káàkiri. Lágbára Ọlọ́run gbogbo wa àní kọ̀mánújẹ́ o, ojú òní tì wá o, àní ṣàṣetì o, ẹ̀ṣẹ̀ wa
láfi rìn wá lọ sílùú òyìnbó lágbára Ọlọ́run ní fi òkú wa ránṣẹ́ sílé o. Gbogbo nǹkan tá a bá ti ń dáwọ́lé báyìí a máa yọrí sí rere. Ọlọ́run ọba iṣẹ́ kékeré owó ńlá là ń tọrọ. Gbogbo tá a bá ti gbìyànjú báyìí Ọlọ́run máa fi àlùbáríkà sí lọ́la títóbi Ọlọ́run lọ́la pàṣẹ Ọlọ́run lọ́la jẹ́bẹ̀ lọ́la kún fàyà kún. Ọlọ́run ọba gbogbo bíkíbi tá a bá wá lọ ẹni tá a dágbére ibi tá a ń lọ fún àtẹni tá a dágbére lábẹ́ Ọlọ́run ní mo bí tá a ń lọ. Àrìnàkóre àfòyà ibi gbogbo ọjọ́kíjọ́ tí tẹ́bí bá ń pọ̀nà báyìí àní bá wọn nìlọ náà o. Ìjọ tẹ́bí bá ń palẹ̀ àní sílé o. Kò ní tiwa o. Ìlú Nàìjíríà lápapọ̀ Ọlọ́run abẹ́ o kó bá wa jẹ́ kó dìrọ̀rùn fún wa. Gbogbo ibikíbi tá a bá wà náà Ọlọ́run kó ṣe ìrọ̀rùn fún wa ń bẹ̀. Kó fi àyè gbà wá ń bẹ̀. Àwọn àgbàlagbà ní pé ibi tá a bá buyọ̀ sí ibẹ̀ ló máa ń somi sí. Gbogbo ibikíbi tá a bá wà ìjẹ́ ìmú wa rírí náà rírí lò a máa wọlé tọ̀ wá ní. Torí wọ́n ní ojúmọ́ kì í mọ́ kíta gírì má lówó lọ́wọ́. Owó àná ó ti di kàsì. Owó ìjọba máa bá wọn náà lágbára Ọlọ́run àní náà kọ́tán ká tó rí kan lọ́la àti tóbi Ọlọ́run. Àwọn àgbàlagbà sọ pé a kì í rìn orí mọ́mì Ọlọ́run gbé wa lékè ọ̀tá. Ọ̀tá lé ọ̀tá òde. Amọ́niṣe ni afàyàmọ́ṣe ni àṣẹni tó bá ní dárò àṣẹni tó dúró tì ní àṣẹni tó bá ní dámọ̀ràn Ọlọ́run wá gbé wa lékè ọ̀tá wa. Bí ọ̀tá wa kó máa wò wá báyìí kí ṣe wa kó máa ti ṣojú ẹ̀ lágbára Ọlọ́run wá ṣàánú fún wa kó dá gbogbo àwọn ọmọ wa sí kó dá wa náà sí. Ọlọ́run tó ṣe àwa lọ́jà àdùnnú fáwọn tó bí wa kó má ṣe àwọn ọmọ tiwa lọ́jà ìbànújẹ́ o. Kó ṣe àwọn náà lọ́jà àdùnnú fún wa Ọlọ́run kó ṣàánú fún wa o. Fún wa lẹ́mìí gígùn àti àlàáfíà lọ́la àti ìgbàlúrà lọ́la yìí náà tọ́ yìí náà Bismillahirrahmanirrahim iná àtọ́ iná kálẹ̀kọ̀ ọ̀zálẹ̀ lẹ́yìnká wà ní ha iná ṣáàlì àká òwòlà. Hallelujah méje. Hallelujah, 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 hallelujah. Àbọ̀rúbọ yìí o. Lórí ètò Yorùbá ló láṣà kábíyèsí àmì ńlá àmì tó rinlẹ̀ gbogbo àwọn àdúrà àti ìwúre yín fún ètò fún ìgbéga iléeṣẹ́ wa fún gbogbo àwọn etí tó ń gbọ́ wa nílé. Àmọ́ àwọn oníjẹ́ kò tó nǹkan táwọn àgbàlagbà mọ́ wínú lórí ètò Yorùbá ló láṣà àkọ́kọ́ fi eléyìí àní bó ti tóbi náà ni gbogbo àwọn olólùfẹ́ Yorùbá ló láṣà tí ń wò lé a ní ká gbé eléyìí ká gbé fún orí adé kábíyèsí ẹ ṣeun o àti ẹ lè dúpẹ́ tán torí ẹrù fi ẹ̀ pọ̀ yanturu kódà ìdá àlefihàn náà láàfihàn gbogbo àwọn èèyàn wa nílé onímìíràn a ní ká gbé fún yín orí ètò Yorùbá ló láṣà láti ìlú Island lọ́hùn àwa ní Ajírọ́ba eléyìí ní tiyín ẹ ṣeun o ẹ pẹ́ fún wa wàá sì mọ rí yín bá láṣẹ Elédùmarè ànító eléyìí ní ti orí adé o ẹ ṣáà bá wa bàbá àwọn oníyàpọ̀ tó ni wọ́n wí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alákòóso ètò yìí bẹ́ẹ̀ látòrí Glo FM in Manchester. So ẹ ṣé gan ẹ kú àdúró tì wá ẹ kú ìfẹ́ ẹ kú àfọmọnìyàn ṣe oore tẹ́ ẹ ṣe fún wa Ọlọ́run bá a san yín lẹ́san dáadáa a ṣe àbí ọ̀pọ̀lọpọ̀ a fi rọ́pò lágbára Ọlọ́run àwa náà a fi dùnnú àtìfẹ́ a fi gbà á so lágbára Ọlọ́run gbogbo ọjọ́kíjọ́ tá a bá ti ń rí báyìí tí inú wa bá ti ń dùn Ọlọ́run máa ṣe oore fún ẹ̀yin náà lágbára Ọlọ́run bá kò ní fi wíwá wa tòní kò ní fi ṣe àwa mọ́ lágbára Ọlọ́run Ọlọ́run á fi àlùbáríkà tó pọ̀ sí Ọlọ́run àti tóbi Ọlọ́run ànímọ́ ti pèrè gún o ẹ máa ní sówó ẹ ní sọ́lá ẹ ní síre ẹ ní sájẹ́ ẹ ní sáìkú balẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló máa rí o àṣẹ bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ lọ́dún dandan kó rí bẹ́ẹ̀ kó ní dandan kó ṣe bẹ́ẹ̀ kó ní dandan ká ṣẹ́gun torí pé àṣẹ ni mo fi ń sọ̀rọ̀ adẹ́rìí bí àṣẹ bẹ́ẹ̀ o. ẹ ṣeun orí adé tó kábíyèsí. ẹ má bínú kẹ́ ẹ tó lọ ẹ súre fún amójú ẹ̀rọ wa náà ọmọ bàbá Sàlámì. Amójú ẹ̀rọ wa. Ọmọ bàbá Sàlámì tó ń pa wá lẹ́rìn-ín ni wọn. Àwọn nù. Orúkọ. Aláṣẹ Favour Media Production. Adébáyọ̀. Àti Àyàn. Wọ́n ní mo ṣe ìwúre ọdún nígbà tá a bẹ̀rẹ̀ ọdún ìpè ṣẹ̀kẹ̀rẹ̀ kì í lọ òde ìbànújẹ́. Lágbára Ọlọ́run bàbá gbogbo wa pátá látòrí yín látòrí olólùfẹ́ wa pátá
kò sẹ́ni kankan tó máa lòdì ìbànújẹ́ ní wa lágbára Ọlọ́run tẹ́ bá ti ń jáde ní gbogbo ibi tẹ́ bá ń lọ ẹ máa bá ọ̀nà Ọlọ́run pàdé tẹ́ bá ń lọ tẹ́ bá ń bọ̀ wálé kẹ́ máa kò bí inú Ọlọ́run ọba tẹ́ bá ń lọ tẹ́ bá ń bọ̀ wálé kẹ́ máa kò bí inú Ọlọ́run ọba lágbára Ọlọ́run gbogbo ibikíbi tẹ́ bá ń lọ ẹni bá bínú Ọlọ́run pàdé àrìnàkórè àfọ̀yà ibi gbogbo ibikíbi tẹ́ bá ti wà báyìí àwọn tó nílé ayé máa dúró tì í bẹ́ẹ̀. Àyàngalú àlùlà àlùkọ́lémọ́lé àlùgéèyàn àlùràbọ́tò àlùràbọ́tò gbogbo ibikíbi tẹ́ bá ti lùlù báyìí àwọn tó nílé ayé máa wà pẹ̀lú yín. Òní ṣiṣẹ́ o òní ṣìjẹ́ o òní ṣìmú òní ṣìlẹ̀lẹ̀ o àwọn tó nílé ayé wà pẹ̀lú ẹ̀ o bẹ́ẹ̀ ló máa rí. Ìyá mi àwọn àgbàlagbà máa ń sọ pé bàláwo lè zánù bèbè zání wípé àwọn ọmọnìyàn ò ní àdánwò ẹ̀ Ọlọ́run ní jẹ́ kí ẹ sì sọ ẹ ní sì wí ẹ ní sì jẹ ẹ ní sì mú ẹ ní sì lẹ̀lẹ̀ gbogbo ohun tẹ́ bá ti ń wí báyìí lágbára Ọlọ́run ọba ẹ ní sọ léètò máa kó máa ń fẹ́ ẹnu yín á jẹ́ kẹ́ ẹ là ní lágbára Ọlọ́run ẹ ní ẹnu gbóbi ọwọ́ bẹ́ẹ̀ ló máa rí ọlá àti tóbi Ọlọ́run lọ́lá àwọn méjèèjì tí mo tara wọn jáde gbogbo tí mo ṣàdúrà fún ìyá mọ́ ẹ̀. Ṣeun orí adé àmọ́ kábíyèsí kẹ́ tó wá lọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bẹ nílé ẹ mọ owó àkàrà òyìnbó pàtàkì tá a ṣe fún àkànṣe ètò Yorùbá ló láṣà orúkọ orí adé ń bẹ ń bẹ ó sì gbé àmì Yorùbá ló láṣà gan ó gbé egbòogi lé lọ́wọ́ ni kábíyèsí bó wa lè ṣiṣẹ́ ó dàbí pé ìbò sí Yorùbá ló láṣà ní gbogbo owó jùmọ̀ pípọ̀ tẹ́ fi bá wa ṣe lọ́sẹ̀ tá a bá wa gbé náà ni ó sì ṣe pàtàkì ajírọ̀bà àtàyàn lékè á dúró báyìí. Ọ̀gá mi bóyá kẹ́yìn náà o ẹ dápẹ́ dáhùn èèyàn ó ní ilé tó ẹja ìbò sí Yorùbá ló láṣà òun la fẹ́ wí kí gbogbo àwọn ènìyàn sì mọ̀ gbọ́ wa nílé tó ṣó ti yá o ó kàn Yorùbá ló láṣà ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà tó ó wù ní ká jẹun kó pẹ́ lẹ́nu àmọ́ gbọ̀ngbọ̀nà fún oní òjẹ́ ibi ilé mi ò fi wá máa fi ṣe ìlọ́bà ẹ̀ mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín òun lẹ gbádùn ètò Yorùbá ló láṣà inú yín sì dùn gbogbo wa àti wá fẹ́ mọ lọ báyìí o a fẹ́ dágbére fún yín kábíyèsí ti dágbére fún àwọn èèyàn wa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ máa fi lè a fẹ́ máa fi ṣe ìlọ ẹ̀yin tí a bá tún ní ìbéèrè ẹ fi ìbéèrè yín ránṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 079-140-68090 gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá ló láṣà ẹ ṣeun o pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ń kọ oríṣiríṣi nǹkan àmì ìgbóríyìn àwọn ọ̀rọ̀ ìgbóríyìn lọ́tún ọ̀tún tẹ́ ń kọ sórí Facebook wa lọ́wọ́lọ́wọ́ ẹ ṣeun o ẹ pẹ́ fún wa láṣẹ Elédùmarè tí ò bá sí ẹ̀yin kò lè sí Yorùbá ló láṣà bí ò bá sì sí yín kò lè sí atọ́kùn kò sì lè sí iléeṣẹ́ ọlá yín òun la fi ń mí á pẹ́ fúnra wa láṣẹ Elédùmarè ire o ẹ ṣeun o ó dàbọ̀ ẹ ṣeun. Ìpàdé wa bí oyin o. Máa ṣáàbí fúnra rẹ̀.